Ẹ káàbọ̀ sórí ètò Lédìkè Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Níbi tí a ti mú àwọn ìrírí ayé wa lọ́lọ́kan òjọ̀kan. Níbi tá ti ń kẹ́kọ̀ọ́, níbi tá ti ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń wá àwọn program lórí platform yìí wípé platform yìí is not for bullying, kì í ṣe fún bullying, kì í ṣe fún harassment, kò ń ṣe fún cyber talk, kò ń ṣe fún àwọn nǹkan burúkú, kò ń ṣe fún àwọn nǹkan burúkú. Mo fi Elédùmarè bẹ̀ wá. Ẹ dẹ̀ jọ̀ọ́ bẹ́ bá ṣe ń wo àwọn prógráàmù yìí, ẹ jọ̀ọ́ ẹ má bú ẹnikẹ́ni ní comment section. Ẹ kàn gbà wọ́n ní ìmọ̀ràn ni. Kẹ́dẹ̀ bá wa tẹ top up like sórí prógráàmù yìí. Ẹ jọ̀ọ́ mo tún sọ ní ẹ̀kan sí. Ẹ má bá wọn bú ẹnikẹ́ni. Ẹ má harass ẹnikẹ́ni. Don't harass anybody. Don't bully anybody. Please, don't bully anybody. Don't harass anybody. Don't harass anybody. Don't bully anybody. Please and please, I'm begging you. Nothing like bullying, nothing like harassment. Ojo ni tiwa. Ní ṣe kíni, ní ṣubú. Mo kàn gbé wọn wá kákọ́ lè máa fi kẹ́kọ̀ọ́ ni. Kì í ṣe pé láti dákun. Kì í ṣe pé láti ṣe kíni, láti support ẹnikẹ́ni. Just to learn. Bible gan sọ ní ẹ jẹ́ ká ti ara igi ọ̀pọ̀tọ́ ká fi kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká ti ara igi ọ̀pọ̀tọ́ ká fi kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ yẹn la wá ń kọ́ báyìí sí. Ojú òní ti wà. Àánú àwa wá rí. Tá bá ti wá ṣe kíni, tá bá ti wá ń wo àwọn ètò yìí lọ, màá máa display ni àwọn ọjà ta ní, àwọn yẹn wig, aṣọ, gbogbo ẹ̀ lóríṣiríṣi. Mo lè má lè display lọ títí, but towards the end ṣá. Má ṣe kíni, máa polówó fún wa. Then àwọn ọṣẹ spiritual items ta ní, àwọn ọṣẹ spiritual ta ní tẹ́ lè lò fún any ìdojúkọ tẹ́ bá ní, gbogbo ẹ̀ la ṣe kíni la ní bíbá yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan lóríṣiríṣi. Àwọn ọṣẹ lọ́fíńdà gbogbo ẹ̀ kámẹ́rà yìí ò lè gbé gbogbo ẹ̀ tán lóríṣiríṣi. Iṣẹ́ ìṣẹ́gun, iṣẹ́ àánú, iṣẹ́ àṣínà, àrọ́bí, àgbélépọ̀tà, àwọ̀ ìgúnwé ìpè, gbogbo ẹ̀ ló ṣe kíni ló wà níbí. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ṣe kíni náà, ká kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́. Tá bá ti wá kẹ́kọ̀ọ́ tán, àwa padà síbí. Ẹ má gbàgbé láti bá mi ṣe kíni. Ẹ̀yin ṣábà mi tẹ top up, kì í ṣe dandan kẹ́ comment because mi fẹ́ kẹ́ bú anybody. Ẹ̀yin tẹ́ bá máa comment, ẹ kọ advice ni, word of advice òun ni kẹ́ give. A kàn fi ṣe awareness. Program ya awareness ni. Ṣé ti gbọ́? Ojú òní ti wà, ibi òní dé bá wa. Ọlọ́run á dùn wá nínú. Ẹ já máa lọ. Ká wá lọ ṣe kíni, ká wá gbádùn program náà. Because I like to state fact. Téèyàn sọ̀rọ̀ báyìí kó mú kan báyìí kó yọ. I sue 10 of you. And anybody that to buy any evidence, please come out. Don't run. I'm not doing Facebook anything. You will meet in court for you to provide your evidence. Because that is a defamation and you must prove it. So you went on Facebook when you call in to say you're trash without not having any evidence. You stated that you don't want the involved. And I have sued you to bring the evidence. And everything that happened in that on that case of Iyabij, everything was transparent online. Maybe I wanted to just she wants to or because the very much of the people to buy money or polo. Because I don't think you want to grow up with the no polo. But yeah, I want to suffer we access bank you imagine straight from the heart. Imagine. What's all I know, you know, so please, I will want you to bring out your proof. Then we will go to court about it. You should don't find so lot joy to evidence. Don't normal to buy people mo jẹ no any money. Pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe. Gbé wọn lọ báńkì, gbé wọn lọ bí. Èmi náà deserve percentage, but mi ò ní kankan nínú ẹ̀. Mo dẹ̀ ti ṣe pèsè pé tí n bá ní kọ nínú ẹ̀. Gbogbo nǹkan tí mo fọjọ́ tí mo bá jẹ 1 naira ń bẹ. Èyí tí mo ti ṣe kí tó mọ̀ Iyabij àti tí mo bá máa ṣe kí ó má dà fún mi mọ́. Ó má dà fún mi lójoojúmọ́ sí mi. Ayé mi máa dà. Ayé mi ò máa bàjẹ́. Mo dẹ̀ tún sọ lé ní again. But tí mi ò bá ṣe ní nísìnyí. Gbogbo nǹkan tẹ́ bá fojú ọwọ́ ṣe báyìí. Ẹ̀yin ọwọ́ lè máa fi dá. Ẹni lẹ́nu máa gbà ṣe yín ṣe nù. Ẹ̀yin lẹ conspire. All because ẹ fẹ́ bá mi jà.
I think that on Facebook last 2013 or 2014. Let me say 2014 or 15. I was the only one who helped Yabage. And Mr. Sunday with me on, please. If you don't have your facts, don't accuse. Do you know what it takes for a bank to put a representative out? Don't say what you don't know. Because I won't like to come for anybody. Don't involve me in this. It's none of my business. I've left that since 2021. You can analyze and say, if you don't have evidence, don't say nonsense on this issue. I beg all of you. Stay on your lane. I am not in this matter again. Because they don't really understand more facts in Kotoshele. Please. Let me share it today. Get your fact right. Untomu bank be representative daddy. Won't be representative men today. Not Access Bank. Imagine. Our analyst, our accountant, our Tomawo. And then as of I said, wọ́n ní èèyàn kan gba Ìyábẹ̀jì ó fẹ́ fi spite kí ni nǹkan táwọn ṣe pẹ̀lú Ìyábẹ̀jì towards Sister Jókòtadé èwo ládé sọ pé a fẹ́ help Sister Jókòtadé tẹ́ wá ń gbé wọn tó di close video wá dé pé Access Bank máa choose wọ́n máa send representative kó wá audit account Sister Jókòtadé ẹ̀yin tẹ́ ń gbọ́ wọn tẹ́ ń pàtẹ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ jókòó kẹ́ fọpọlọ sí i eléyìí ò ń ṣe pé bóyá lágbájá kan ẹ ronú ta ló fi Ìyábẹ̀jì jà ta ló fi Ìyábẹ̀jì spite ṣé wọ́n gbọ́dọ̀ take it Sister Jókòtadé true gbogbo nǹkan tí Sister Jókòtadé ń sọ yìí torí pé wọ́n fẹ́ gba Ìyábẹ̀jì lọ́wọ́ àbá Ọlọ́run ààrẹ jọdá because I did not come online to talk means what? I'm that. Ṣé Lagos State Governor tí wọ́n bá rí pé mo jẹ̀bi wọn ti ní gbé mi láti gbà yẹn àbí ìgbà tá a gbé kúrò sọ tí wọ́n sọ fún yín pé àwọn yẹn sọ fún wọn pé kò sọ̀rọ̀ nù ẹ̀ this person kò tiẹ̀ mọ̀ kankan owó yẹn gan kò sọnù débi tẹ́ máa wá owó pé you should leave this case 200,000 tí mo fún Jùmọ̀kẹ́. That is the money I took back. And there is a video with them in the House of Assembly. Honorable Victor Akonde. If you know, go and ask, make your research. I dropped the 200,000 pada. Money can you want to your phone kidney making jaw. King that pada. And I went home with a shower. The next visiting, I returned the 200,000 back. Where could come in your me for anybody new way. I return it back. These are names still drop with facts. You can ask Access Bank on my case. They came to the House of Assembly, the judiciary court in there. Speaker Kolo collectors, which I still have. And I went there. But I lost subsidy so too. One time, my lawyer sent them a message. And I went there. One invited to one invited to everybody brought their statement. Do you think Lagos State you want to me fún àwọn tó lọ report to me tó mọ gbogbo ayé ẹ má bá wa tẹ̀lé ọ̀fẹ́jọ́ ẹ má jẹ́ kó flag ẹ Adúfẹ́mi Ọlọ́run vindicate me 1 naira was not missing ìjà lẹ fi wájà ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ bá wà in analysis ẹ analyze ẹ má support me if need be ẹ má support the cast ẹ má support àwọn ayé ẹ má torí wípé the cast here like ẹ which I'm not here to support the cast too ẹ má dẹ̀ sọ wípé torí ẹ hate me. Just be plain. Torí òkú ó ti kú ó ti lọ ẹ̀yin tẹ́kù láyé kẹ́ má bá kúkú oró. Ikú jàlàjàlà níbi àìmọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ tẹ́ ń parọ́. Ọmọ yẹn ti kú ó ti lọ. Ọmọ yẹn ti kú ó ti lọ gbogbo wa dé la máa lọ bá. Tí bá purọ́ kí Ọlọ́run jẹ mí níyà. Nǹkan tí mo sọ ti máa wò pé torí kò sí níbí láti wá defend me. All the family knows. I carry ẹ̀gbọ́n ọkọ along when I was doing it. I carry ẹ̀gbọ́n ìyàwó along. I carry family side. But àwọn family wọn ìjẹkújẹ ó wà lára àwọn family Ìyábẹ̀jì. Nígbà tó wọn ajá ẹ̀kẹ́ mímì lọ́wọ́ àwọn àtìláwí. Wọ́n lọ bá ẹ̀gbọ́n tó jẹ́ bàbá fún bàbá Ìyábẹ̀jì. Wọ́n lọ fowó ìyẹn ló wá sí zone 2 tí mo dẹ̀ ń bí pé ṣé mi kọ́kọ́ mọ̀ máa yẹ́rẹ̀ ní èmi lòun kọ́kọ́ mọ̀ lóòótọ́ torí pásítọ̀ lòun he said it is zone 2. Èmi pé orúkọ mi lẹ fi wá bá àwọn káwọn rò pé èmi ni mo rán yín wá I said it. Ṣé understand ibẹ̀ yẹn? Pé alájà lẹ fi sọ pé látọ̀dọ̀ alájà jókòó tó ń pè yín lórúkọ ìyá pé òun rò pé èmi ni mo rán yín wá. Tí n bá purọ́ ẹ sọ pé irọ́ ni mo bá gbé àwọn ọmọ yín ṣe pé
nǹkan tí Sadiku Tade ń sọ ń bì báyìí ìgbà tó lọ́wọ́ Síbí fẹ́ lọ sílé àwọn ìyá àbèjì ẹ má gbàgbé pé Sadiku Tade ló ń kọ́kọ́ ẹ̀pọ̀ lọ́wọ́ ìyá àbèjì pásítọ̀ yẹn dẹ̀ ni Sadiku Tade ń bá sọ̀rọ̀ torí ìgbà tí wọ́n ní kí ìyá àbèjì kọ́kọ́ lọ sí Ìbàdàn tí mọ́mí ìyá àbèjì lè dànù pé kò lè bóun gbélé ọ̀dọ̀ pásítọ̀ yẹn ni Sadiku Tade bá sọ̀rọ̀ pásítọ̀ yẹn ló fi ìyá àbèjì sínú ilé ẹ̀ kó tó di pé bàbá àbèjì wá lọ bá nìbàdàn wọ́n fi wá padà wá sí Èkó tán fi dé tí bàbá àbèjì bẹ̀rẹ̀ sí ní bá Sadiku Tade jà ní pé wọ́n fẹ́ separate òun àtìyàwó àwọn ìgbà táwọn lọ́wọ́ Síbí lọ sí Ìbàdàn tó lọ bá pásítọ̀ yẹn láti ọ̀dọ̀ sista Sadiku Tade ni wọ́n fi sọ fún bàbá yẹn tán fi ẹ́ńtà bàbá yẹn wọ́n ṣàlàyé fún wọn pé àwọn bá sista Sadiku Tade jà ni àwọn ọ̀tá sista Sadiku Tade ni wọ́n bọ̀ torí pé wọ́n fẹ́ gain access wọ́n parọ́ pé ọ̀dọ̀ sista Sadiku Tade làwọn ti wà. orúkọ mi lẹ lọ dá because èmi nìkan lọ́mọ èmi ò dẹ̀ tí ì rí wọn èmi plan wípé we will go but torí ẹ fẹ́ ajá kẹ orúkọ tèmi lẹ fi wọlé the man said it. tí bá purọ́ kí n má ṣe ìrírí láyé so tẹ́yìn náà bá lè máa sọ tẹ́ máa ṣe pé báyìí orúkọ mi ẹni látọ̀dọ̀ alájà Sadiku Tade tó ń ran folúṣọ́ lọ́wọ́ ló ràn yín wá orúkọ mi lẹ fi wọlé the man now still tell me pé kí n jọ kí n má bínú bóun rò wípé mi ni mo ní but ẹ bá gbọ́ ohùn mi ó lóun rò pé àwọn ọmọọṣẹ́ tajọ́ ṣiṣẹ́ ni mo ní mi ò wá anybody sí yín mo ní anyway oore ni mo ṣe fún yín òun ló ti di wàhálà yìí bàbá yẹn àti ìyàwó ẹ̀ ìjẹkújẹ òun ló bá wọn débi tí ọmọ yẹn délé ni tó bá jẹ́ àwọn fámìlì tó dá lọ́mọ yìí gangan ni ìní òṣèjọ ẹkùn ni nígbà tí wọ́n ti mú èmi tó ti mú ọkọ ẹ̀ lẹ́màtì àmọ́ tó bá wá wọ́n bá ti gbé yín sílé tó ti ń ṣe lómi àtẹ̀yìn fún yín tó ti ra fóònù fún yín tó ti fún yín 20,000 tó ti fún yín 30,000 ẹ̀yin gan wà ní àwọn tó ṣe púpọ̀ mọ́ yín. ṣé mo wí pé bẹ́ẹ̀ ni mo ti padà wá sọ fún yín pé ìyá àbèjì oṣù ọmọdé wọn ní ó ti kọ́kọ́ lọ́kọ̀ọ̀kan tẹ́lẹ̀ bí abirùn báyìí tó ní wọ́n lọ fẹ́ fún abirùn kó ń jatọ́ pé ó ti bímọ sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìyá yẹn máa ń ti òun àti ọmọ ẹ̀ mọ́lé ni ṣáwọn fámìlì ẹ̀ gan tọ́jú ìyá àbèjì ni ó ti kú o kò tọrọ ni mi ń sọ yìí mo mú padà sọ́dọ̀ ìyá ẹ̀ nígbà tó ṣẹ́ funfun mo lè fa alukuran búra fún mi tèmi gbójúlé nìyí màá gbé alukuran síwájú báyìí tí bá parọ́ gbogbo ìgùn tó bá wà nú ẹ̀ kó jẹ́ tèmi òótọ́ ni mo máa sọ fún yín bí tẹ́yìn náà bá wá lè sọ kẹ́ wá sọ òótọ́ yẹn torí mi ò mọ Ọlọ́run mi Ọlọ́run tí mo ń sìn nìyẹn bí mo lè ṣe sọ ni mo ní mo gbé padà lọ sọ́dọ̀ yẹ pé kọ́tọ́jú ọmọ ìkọ́sàgbò fún bọ́ọ̀ṣì gbogbo ẹ̀ wọ́n lè padà ìgbà tí wọn ò jẹ́ kó rí ibi sùn ló tún pé bàbá àbèjì padà wá ìtẹ́yìn ilé ọmọ yín padà kúrò nílé tá a bá fẹ́ sọ. ṣé ẹgbọ́n nǹkan tí Sadiku Tade sọ mẹ́rin the same thing tí ìyá yìí ṣe nígbà tí Sadiku Tade mú ní kí ìyá àbèjì padà sílé the same thing náà ni wọ́n ṣe fún nígbà tí dọkasa tí mánéjà mú lọ sí ilé ìjọ́ kejì ní ìyá ẹ̀ sọ pé kó ṣe kí ni kó kẹ́rù bóde so it is a pattern ìyá tó bí ìyá àbèjì gan fún rẹ̀ kò ná ní ọmọ tó bí first time tọmọ gbébejì débẹ̀ ó lè dànù second time tán tún gbọ́mọ ẹ̀ lọ́ba ó lè dànù náà ni. Sorry. Ẹ má bínú. That's about. Gosh. Sorry, please. òótọ́ ni torí mi ò mọ Ọlọ́run mi Ọlọ́run tí mo ń sìn nìyẹn bí mo lè ṣe sọ ni mo ní mo gbé padà lọ sọ́dọ̀ yẹ pé kọ́tọ́jú ọmọ ìkọ́sàgbò fún bọ́ọ̀ṣì gbogbo ẹ̀ wọ́n lè padà ìgbà tí wọn ò jẹ́ kó rí ibi sùn ló tún pé bàbá àbèjì padà wá ìtẹ́yìn ilé ọmọ yín padà kúrò nílé tá a bá fẹ́ sọ ó ṣe nǹkan kò ṣe méjì. ó ti kú kò tọrọ ni mi ń sọ yìí mo mú padà sọ́dọ̀ ìyá ẹ̀ nígbà tó ṣẹ́ funfun mo lè fa alukuran búra fún mi tèmi gbójúlé nìyí màá gbé alukuran síwájú báyìí tí bá parọ́ gbogbo ìgùn tó bá wà nú ẹ̀ kó jẹ́ tèmi òótọ́ ni mo máa sọ fún yín bí tẹ́yìn náà bá wá lè sọ kẹ́ wá sọ òótọ́ yẹn torí mi ò mọ Ọlọ́run mi Ọlọ́run tí mo ń sìn nìyẹn bí mo lè ṣe sọ ni mo ní mo gbé padà lọ sọ́dọ̀ yẹ pé kọ́tọ́jú ọmọ ìkọ́sàgbò fún bọ́ọ̀ṣì gbogbo ẹ̀ wọ́n lè padà ìgbà tí wọn ò jẹ́ kó rí ibi sùn ló tún pé bàbá àbèjì padà wá ìtẹ́yìn ilé ọmọ yín padà kúrò nílé tá a bá fẹ́ sọ. ó ṣe nǹkan kò ṣe méjì lọ́mọ yín padà wálé wá ìtẹ́fín lè padà ṣọwọ́ wà lọ́wọ́ bàbá ọjọ́ wà lọ́wọ́ bàbá àbèjì tó rọ́mọ bẹ́ẹ̀ ṣe ń tì síta tó rọ́mọ lẹ́yìn fámìlì kan gbárùkù tí kẹ́ ẹ̀ ṣe kankan fún ṣàmọ́ pàbíyàn lẹ́kọ̀ọ́kọ́ lọ fífẹ́ láàárọ̀ ọjọ́ ẹ̀ tó ti bímọ méjì síbẹ̀ àbírùn ọkùnrin lẹ́kọ̀ọ́kọ́ lọ fífẹ́ tó ti bímọ méjì sọ́dọ̀ wọn. sọmọ bá àgbọ̀ gbogbo eléyìí rí pé àgbọ̀ rí o òun lè gbọ́ yìí. àbí mẹ́ta sef torí ìgbà tí wọ́n máa ka ọmọ ẹ̀
bàbá àbèjì sọ fún mi pé ó ti gbọ́ ọmọ 5 lódì pẹ̀lú tóun ẹ bèrè lọ́wọ́ wọn ó sì bímọ síbòmí kò ṣe bàbá àbèjì ló kọ́kọ́ bímọ fún abẹ́ ti gbàgbé sórí yẹn tọ́ ní wọn lọ fẹ́ fábíọ̀nù abirùn tó fẹ́ fún oúnjẹ tó ń ṣe gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀. nígbà tí mo lè lọ́wọ́ yìí sì kí ẹbí dání bẹ́ẹ̀ ni iná ọ̀run àbíkúrò èyí ńlá gbogbo ẹ̀ ti jẹ́ lára àtẹ̀bá mutí ẹ ṣàgbó fún kí gbogbo kiri yìí kẹ́ bá tọ́jú ọmọ Sunday jẹ́ ká mọ̀ pé kò sí family tó mọ̀ gbà tó bímọ ó tẹ̀ lọ́kùnrin wá síkò none of you ask of her kò ṣèbèjì nìkan ló bí o ó ní àwọn ọmọ ń bò mí o ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ tẹ́ mọ̀ pé kì í ṣe pé ẹ fẹ́ fi jàjà orí burúkú tẹ́ wáyé yín wá jà because àwọn ò jà mọ́ àjọ tàdé mi ti yá ẹ máa bá mi ṣe ètò yẹn máa tàgà àwọn èèyàn wọlé ẹjọ́ Ṣẹ́gun yẹn náà wà bẹ́ẹ̀ ó tẹ̀lé wa lọ House of Assembly òun lọ gbé wá tó rò wípé òun lè takò bàtìgbà tóun náà rẹ evidence bí òkùnkùn bá sọ̀rọ̀ rí bí ìmọ̀ rí. ṣé ti rí pé ó ti pẹ́ tí wọ́n ti ń lo Ṣẹ́gun láti máa fi bá àwọn èèyàn jà òun lẹ gbọ́ lẹ́nu Sister Jókòtádé pé the same Ṣẹ́gun tó ń lò kó máa bú Dorcas kó máa sọ defamatory words against Dorcas the same person náà lọ lò against Sister Jókòtádé òun Sister Jókòtádé ń sọ tẹ́ ń gbọ́ yẹn pé àwọn òrírí ìgbà tí ò rẹ evidence kò lè takò àwọn ẹ̀rí pé no be today. ó dà pé UK tó promise yẹ wọn náà kọ́kọ́ máa bá wáṣẹ́ Ṣẹ́gun you should know by now pé wọ́n tún ẹni má jẹ́ kó tún ẹ pa. ẹ wà tìgbà tó ti lọ́n fẹ́ bá wáṣẹ́ títí dìsìn kó sórí ìkànnì yìí ni ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ bá kó owó jọ kókó lọ fi ra Uber fún ẹ wà tìgbà tó ti ń lò tó ti fi ń ṣe irinṣẹ́ bọ̀ pẹ̀lú ẹ̀ náà wọn ò fún níṣẹ́ kan tó yọrantí wọn ò bá wáṣẹ́ civil service job wọn kò rí gbà. ṣùgbọ́n náà máa kọ́kọ́ bẹ̀ wáṣẹ́ ṣọ́bẹ̀ wáṣẹ́ yẹn mọ́ wọ́n tún lo scope fún ẹ nísìnyí UK lọ́nà fẹ́ gbé ẹ wá dey play má jẹ́ kó purọ́ fún ẹ this is a plain truth àbí ò rí mi ṣé mi àti òpàdé House of Assembly tó kí mi tí mo ní báwo ni takira tó ní kálukú lọ́ntì tí Sunday sọ fún ẹ pé ṣóòrò òun bí tó ní ẹ̀gbọ́n mo rí yín kiri kan tó ní àwọn òwà kí mi torí àwọn tó dúró tì ẹ má jẹ́ kó brainwash yín this is a clear case we all know that Iyabij is sick ara ẹ̀ ò yá láti lẹ̀ she is not a strong person but ó ní type tó máa ń wúkọ́ tuberculosis. Thank you. ara nǹkan tí mo ṣe sọ fún yín pé láyé ọjọ́ òun la máa padà sí láyé ọjọ́ òun láti máa lọ gbé ánsà wá fún yín kí lẹ gbọ́ tí Sister Jókòtádé sọ yẹn. It's a clear fact everybody knows pé nǹkan tó ṣarábìnrin yìí ni àwọn gan fúnra wọn gan mọ̀ torí àwọn gan fúnra wọn gan ti sọ́rí so kí la wá ń sọ irọ́ wo lẹ̀ ń pa ìjà wo lẹ̀ ń jà káàkiri ẹ má bínú bí mo ṣe ti bá ti play ẹ̀bẹ̀ yẹn I'm try láti get nǹkankan sorry máa sùn sí ẹ̀yìn díẹ̀ okay. ètò yẹn máa tàgà àwọn èèyàn wọlé ẹjọ́ Ṣẹ́gun yẹn náà wà bẹ́ẹ̀ ó tẹ̀lé wa lọ House of Assembly òun lọ gbé wá tó rò wípé òun lè takò bàtìgbà tóun náà rẹ evidence bí òkùnkùn bá sọ̀rọ̀ rí bí ìmọ̀ rí but mo mọ̀ wípé ó dà pé UK tó promise yẹ wọn náà kọ́kọ́ máa bá wáṣẹ́ Ṣẹ́gun you should know by now pé wọ́n tún ẹni má jẹ́ kó tún ẹ pa ṣùgbọ́n náà máa kọ́kọ́ bẹ̀ wáṣẹ́ ṣọ́bẹ̀ wáṣẹ́ yẹn mọ́ wọ́n tún lo scope fún ẹ nísìnyí UK lọ́nà fẹ́ gbé ẹ wá dey play má jẹ́ kó purọ́ fún ẹ this is a plain truth àbí ò rí mi ṣé mi àti òpàdé House of Assembly tó kí mi tí mo ní báwo ni takira tó ní kálukú lọ́ntì tí Sunday sọ fún ẹ pé ṣóòrò òun bí tó ní ẹ̀gbọ́n mo rí yín kiri kan tó ní àwọn òwà kí mi torí àwọn tó dúró tì ẹ má jẹ́ kó brainwash yín this is a clear case we all know that Iyabij is sick ara ẹ̀ ò yá láti lẹ̀ she is not a strong person but ó ní type tó máa ń wúkọ́ tuberculosis ó ní internal something bóyá cancer I don't know she has a lot of things going on ẹ̀kíní tó máa ń jáde sí lára yẹn ó máa sú wá bí èlá bí egbò gbogbo ẹ̀ máa yọ yún gbà mí ṣáwọ́ ládùúgbò mi ló ń gbé àjọwà ládùúgbò ni èmi dẹ̀ ti ń rí before so ẹ jẹ́ ká bọ́ sí orí ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ because other page yẹn ó easy láti máa report for here ó lè strong kàkàràkà ẹ tájú gbogbo everybody wọlé. ẹ gbọ́ nǹkan tí Sister Jókòtádé sọ ń bí báyìí àwọn tó kọ́kọ́ rí Iyabij rí wọ́n dẹ̀ lè sọ wọ́n mọ̀ dáadáa kò sàdúgbò lọ́jọ́ wà wọ́n mọ̀ everything nípa Iyabij so if anything happens to Iyabij tomorrow it makes no sense ká bá máa sọ pé lágbájá kan ló pa tá a dẹ̀ mọ̀ fúnra wa pé ẹni yìí ó ní nǹkan báyìí. èmi ò dárúkọ anybody
So when I talk, I don't want to mention anybody's name. And you know, truth to me, I will say it and I will end this. Nobody should mention my name. Emma fa, whatever fa, the way you are fa. Emma, you don't show you for we pay minimum babu bash of food. Tell us she was a yena. Yabado she was a yena. Oh, now when you're to rush of Jolodo Yabado. Yabado Lenny go ask or more, but 400,000. Wow. Come when you're down. Oh, now talk with Petico about fair woe. Ever not see? Calosi hospital, Calosi some bills. We don't lie here. I brought us December 16. To Mutimari that but the date case a very. I mean, the Bafawa analyze. More video call and it was analysis me. Arewa, eba make me Arewa talk show. Arewa. Oshi analysis and Moshi Kuri. O did this so we pay Emma fee ibeji revenge. I feel revenge. I'll play video here for you. O and be. Emma feel revenge. O battle you we, o buy everybody, o battle you. Only to read Gebu left Nito if you revenge for me. Abi. Olamide Sulaiman look up the Gebu. Gebu Kijesi at Titoin, Koto and Jacke. Obey show Gebu look with me. No, that's it. Gebu or that Gebu look with me. I want on she analysis tele. Harry, we pay a Woni Joshi. To let the Emma Wallo tell you Emma Joe and Sherry Wanoma. He got on Tony to join hand. Pẹ̀lú sọ́jí nìyẹn tí wọ́n lọ bá wọn tọ́ ní kọ́ wá pa irọ́ yẹn tó yìn nígbà tí wọ́n rẹ̀ wá wí àwọn ìyá àbèjì àti bàbá àbèjì pa irọ́ a lọ sí station ọlọ́pàá find out gbogbo nǹkan wà intact mo ti ṣe sọ nínú fídíò mi tẹ́lẹ̀ but ẹ̀yin lẹ bàrìn àjò yẹn jẹ́ even bàtà àjà àdúgbò náà ń gbé bàbá àbèjì tún come to his senses ẹ̀gbọ́n ẹ̀ tí wá bẹ̀ mí pé kí n má wo títí ẹ̀ pé ṣe mo mọ̀ pé oníwèrè ni bóyá ó ti gba kíní ẹ̀yọ́ orí ẹ̀ ti táṣì ìyẹn ti sọ mí ní o kàn mí ibi ò tiẹ̀ ṣe mọ́ ẹ̀gbọ́n ẹ̀ ti wá bẹ̀ mí àti fẹ́ continue tẹ́ ẹ bá rántí mo ti gbé sórí fídíò mo ti sọ pé òkè kí ló fẹ́ ó ti sọ àwọn máa múnú owó yẹn àwọn máa lọ fi ṣe wọn rúùmù méjì ètò kù àdìbò yẹn gbowó ó ní kí n má wọrí nígbà tẹ́yìn lọ kó sí wọn lórí Tóyìn ìwọ fún àwọn ọmọ ayé ní nọ́mbà àbí líǹkì lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tiẹ̀ tán tí sọ jí ní kó jáwọ́ you are part of the people who destroy Iyabeji there is nothing to try láti bọ́ síta láti wá máa sọ pé you are the genesis of orí burúkú tó bá Iyabeji àtọkọ ẹ̀ ilé ìwé ṣe pé mo bẹ anybody jà fídíò ó lè sọ̀rọ̀ ẹni tó antagonize first it was you ìwọ ló kọ́kọ́ antagonize help tá a ṣe fún bó àti sọjí létà bọ́ta ó sọ pé òun ẹni kan tó ń ṣe yẹn pé kò jáwọ́ ẹ get ẹ̀yin lẹ kọ́kọ́ da ìrìn àjò wọn rú and everybody will be held accountable ẹ má fẹ́ èèyàn kan lẹ̀ nǹkan tí mo hate analysis gbogbo yín nìyẹn nǹkan tí mo hate nínú analysis gbogbo yín nìyẹn tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti ẹni tó dàrú Sọjí wà bẹ́ẹ̀ Tóyìn wà bẹ́ẹ̀ everybody tó dàrú ẹ mention ẹ jẹ́ ká analysis ṣe ní pé mi ò sọ pé ká má gbúdọ̀ ká sí I'm not here to support the Kasabi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ibi tẹ́mi ti ṣe mistake ẹ fi pé mo ti ṣe mistake wípé ẹ kò yẹ kí n dá owó padà nígbà tó ọlọ́pàá ní pé òun tó lóun ò fẹ́ mọ́ tá a lọ police station tí ó ṣe pé mi ni mo gbowó lọ́wọ́ ẹ̀ tó dìídì sọ pé òun ò fẹ́ ẹ̀pù wa mọ́ ṣé mi ìmọ̀ àwọn àgbà mi ní sọ fáwọn èèyàn ni àbí mi ní sọ fáwọn tí wọ́n dáwó sínú àkáǹtì pé owó yìí ṣì wà lọ́wọ́ mi ibi tí mo ti jẹ̀bi lójú ti nìyẹn àbí ẹ sọ pé ibi tí mo ti jẹ̀bi rèé o mi ò bá mówó yẹn kí n sọ pé mo ti fún wọn o kí n dákẹ́ because ẹ̀yin burúkú yìí náà lè máa padà wá sọ pé nígbà tó wá da owó yẹn padà kí ló dé tó padà wá sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ní pé kí ló dé tí lọ́ka sì padà wá sọ pé òun ti drop ẹ̀ you find fault in everything. ṣe rántí wípé ìgbà tí wàhálà yẹn dé tí bàbá Ìbejì náà ò fẹ́ kọ̀ọ̀kan mọ́ ó drop fóònù tààrà fún ibẹ̀ láti gbọ́ gbogbo voice note tó lórí burúkú yín lẹ́mìí ni mo lọ tẹ record tí ẹ̀ mọ̀ pé gbogbo àwọn fóònù yẹn tàwa play tó lọ ń bá rúkà kan táyé rúkà yẹn náà ayé ẹ̀ máa bàjẹ́ kò ní níbi ìjókòó ayọ̀ tí voice note yẹn jáde tí yẹn náà ń mọ̀ wọn ládùúgbò tó lọ sọ fún wọn tó mọlé tó ń gbé gbogbo yín láyé yín jọ máa bàjẹ́ papọ̀ kò sẹ́ni bọ̀dì tọ́lọ́ máa yọ tèmi náà bá wà láwọn tó ṣe kàn fún káyé tèmi náà bàjẹ́ ṣẹ́ni pé mi ò yọ ara mi sílẹ̀ ẹ má wàá sunkún pé mo láyé yín máa bàjẹ́ tí n bá wà nínú ẹ̀ kí nǹkan báyìí náà ṣe èmi náà káyé tèmi náà má dojú bọ̀ gbogbo yín tẹ́ ẹ lọ́wọ́ nínú ẹ̀ ayé yín ò ní rojú kò ní ráyè. Ọmọlára Adédoyin, let's finish the case now. Let's finish the analysis. I don't want to. So come on, I know what I'm saying, please.
Nobody's saying anybody's making a mistake. Let me analyze the way I want. That is your own opinion. Tó bá jẹ́ dọ̀kásì náà ni kọ́lọ̀ ń dà fún. Tó bá jẹ́ iná lè ìbàdí àjọ ẹ̀jẹ̀ kọ́lọ̀ ń dà fún. I want to be plain and natural. Golden Rush Beauty Concept. Please don't accuse anybody. Don't ever to get Kema fan. Don't go under anybody's comments. Comment. Bí Kẹ́mi wọ́n should say sọ̀rọ̀ lẹ́ǹkan nìyẹn tí gbogbo yín lọ attack ẹ̀. Ẹ listen Kẹ́mu point. I'm not here for Kẹ́mi blame anybody. Ẹni dọ̀kásì ló ṣe bí ẹ mú bí tó ṣe jáde. Ẹni tó kùtàdé ló ṣe bí tí mo fi rí tí mo fi help wẹ̀. Tẹ fi hijack ẹ̀ tẹ fi wá fa fracas tẹ fi wá fi revenge. Àbí ẹ mọ̀ pé revenge lọ fa yé bí abẹ́jì gbà. Now wọ́n tún fi òkú ẹ̀ gba revenge lọ. You all are still there saying the same nonsense. Òun lẹ ń gbọ́ lẹ́nu Sister Jokotade yẹn. Revenge. Òun làwọn Àbíkẹ́ fi ìyá àbèjì gbà. Ta ló fi ìyá àbèjì gbà sọ́kà? Àwọn lọ́wọ́ ṣíbí ni. It is a clear case. Àmọ́ torí ẹ̀yin tó jẹ́ pé mo ń bá Dọ́kàsì jà màá ṣó ẹ̀ ẹ̀yin tí ò tẹ́ tí Dọ́kàsì ò ṣẹ̀yìn tí ò ròyìn tí ò bu yín rí tó jẹ́ pé àti sòótọ́ ọ̀rọ̀ ó di wàhálà fún yín lẹ́yìn tútùkùtù káàkiri. So gbogbo nǹkan tí àwọn lọ́wọ́ ṣíbí ṣe fún Sister Jokotade lórí ìyá àbèjì púpọ̀ nínú yín tẹ́lẹ̀ láìkì ìyá àbèjì ẹlẹ́ láìkì Sister Jokotade ẹ̀ ń pàtẹ́wọ́ fún wọn pé ó yẹ kán ṣerú ẹ̀ fún Sister Jokotade ẹ̀dẹ̀ sì ń sọ yí pé àwọn yẹn wọn fi ìyá àbèjì jà Ọlọ́run ló máa dá fún gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan Ọlọ́run ló máa ṣe kíni òun ló máa dá ẹjọ́ yẹn fún gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan nígbà tí kò wú ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní kélé yín lórí Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lè rántí òfò àti àdánù tẹ́ ẹ ti ṣe lórí ọ̀rọ̀ lọ́rọ̀ láì má sòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run á jẹ́ ìrántí pé ibẹ̀ lẹ ti lọ ṣe kò gé aburú tẹ́ ẹ gbé wá bá àwọn ọmọ yín lé gbogbo ẹni Sister Jokotade ń sọ tá à ń fi ti ara wa gbọ́ yìí. Bó ṣe ń sọ lọ ara gbogbo nǹkan ìkówó fún a lọ sí zone 2 wọn ní kọ̀ọ̀kan sọ a free wọn ní ká kówó tó kù ní possession wa tó lóun ò fẹ́ mọ́ ó lóun padà fẹ́ wọn ní ká kó fún bẹ́ẹ̀ since tó jẹ́ pé òun la gbà fún mo kò lé ìyàwó àtọkọ lọ́wọ́ 555,000 wọ́n kó wọn sínú small poly bag wọ́n kó wálé wọ́n ṣayé wọn lọ èèyàn kan rí 550 something thousand ní Sister Jokotade kó lé àwọn bàbá àbèjì lọ́wọ́ not 300 and something thousand tá à ń sọ èmi náà ṣe correction yẹn it was 500 and something k òun ni wọ́n kó lé wọn lọ́wọ́ wọ́n mi wúdọ̀ láìra òun ló kó lé wọn lọ́wọ́ ní police station nígbà tí wọ́n fẹ́ hands off case. ọkọ wọn after ìgbà tó ti fi wọ́n lẹ̀ ní zone 2 táwọn people ti kó wọn wálé ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn àtìláàwí kí ló dé tẹ́tú lọ bá wọn tẹ́tú lọ ń pè ìyàwó tẹ́tú fẹ́ mọ ayé wọn. ìbéèrè tí mo fẹ́ kí àwọn èèyàn kan máa bi wọ́n nìyẹn pé kí ni ìdí ẹ ṣàlẹ̀ fẹ́ jà ẹni wọ́n gbá wọn àbí ẹ̀kọ́ statement ẹgbẹ́ Sister Jokotade lọ bí tẹ́ ẹ gbé wọn lọ at the end of the day wọ́n kó balance fún wọn which is 500 and something k tí Sister Jokotade sọ bí tabanika wò lóòótọ́ that should be the end kí lẹ tún padà lọ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyá àbèjì kí lẹ tún padà lọ tọ̀tọ̀ pinpin wọn fún ìbéèrè ò fàjà ẹ má gbàgbé pé àwọn pípù yóò wá kọ lẹ́tà wá bá yín wọn ò wá sọ pé ọlọ́wọ́ ṣíbí jọ ṣàánú fún mi ṣe mí lóore. ẹ tún lọ pè ìyàwó ẹni pé kó ṣe bí wípé ọkọ ẹ lù ó dákú ẹ ń pè ẹ ń gbọ́n ẹ mọ́nítọ̀ láìfún wọn ó wá pè yín nìyẹn ó náà kó òun ti dákú ó náà òun ti dákú ẹ gbé odindi uber láti Kòròdú lọ sí gọdọ níbi tó ń gbé ẹ wá fi bàbá àbèjì sí sẹ́ẹ̀lì ẹ kọ́ ọmọ lọ after ìgbà tó ti gbowó ìyá àbèjì gbé owó yẹn ó gbé tẹ̀lé yín 555,000 ó gbé tẹ̀lé yín ilé yín ló gbowó lọ bàbá àbèjì wà ń sẹ́ẹ̀ ẹ̀gbọ́n bàbá àbèjì tún pè mí after ìgbà tó ti bú mi wípé báyìí mo ní àwọn manage tí ọ̀rọ̀ ìfìdí báyìí mo ní ebi ò dá sí o ó ní kí n má ṣe bẹ́ẹ̀ o DPO yẹn ní kọ́ lọ pè mí wá mo ní ebi kọ́ ni mo wá fi síbẹ̀ wọ́n náà tó fi síbẹ̀ wà láti jẹta wọn wá fún 3 days bí kọ́ lọ pè mí wá mo débẹ̀ ìwájú Ọlọ́run ọba láàbùdọ̀ pé jẹ́rìí irọ́ tí n bá purọ́ gbogbo nǹkan tó ń dùn nínú ilé ayé mi kó má dùn mọ́ mi nínú mọ́ bàbá àbèjì tó kù sílẹ̀ lẹ́nu sẹ́wọ̀n mo ní kí ló ṣẹlẹ̀ ó ní báyìí wọ́n wá mú ìyá àbèjì lọ àwọn òjá ó kọ́ bẹ̀rẹ̀ ní ó bẹ̀rẹ̀ sí ní bóun jà wọ́n pè gbà tó ń sinmi gbà tó ń máa délé ó lọ́ọ̀kì òun láṣọ tó róhun ní kúkú lọ sí dáná ó bẹ̀rẹ̀ sí ní bóun jà gbà tó yá wọ́n kọ́ dé ní
wọ́n kọ́ ṣùgbọ́n wọn ni ẹ máa bá ń bá wa tap lórí TikTok ẹjọ́ yín Facebook ẹ máa tẹ̀lé off wọ́n kọ́ pé ní bó ṣe pé ní ó dẹ̀ búlọ́ọ̀kì òun láṣọ àwọn aráalé wọ́n dẹ̀ kún bẹ́ẹ̀ wọ́n dé òun mú wọ́n jẹ́ kó mú lọ òun náà jẹ́ kó mú lọ wọ́n ti ká àwọn ọmọ méjì lọ pẹ̀lú ẹ̀ ó gbé bóyí bàgò owó ó káṣọ gbogbo ẹrù ẹ̀ lọ́kọ́ wọ́n dé òun mọ́ kí ló ṣẹlẹ̀ ṣó náà ni òun náà ó wọ́n ní kó ṣe bí póun ti nà ó wá dákú ókè báwo lẹni tó náà tó dákú ṣe máa ṣe débi pé fóònù yín ìgbà tẹ́yìn dé ẹni àwọn aráalé tẹ́ ẹ fi ṣọ́ wọn lọ́pọ̀ yín irọ́ tẹ́ pa nìyẹn òsìjọ́ tí àbèjì máa járọ yín ó lóun lòun pé yín fúnra wọn èyí lẹni kóun lọ ṣe bí póun ti dákú. ṣé ń gbọ́ gbogbo nǹkan tí Sajókòtádé ń sọ ẹ máa gbádùn ẹ lọ. èyí sáré gbé mọ́tò wá lẹ́lẹ̀ pa àwọn aráalé pé kọ́ máa mọ́nítọ̀ àwọn pé èyí lẹni nọ́mbà ó dárúkọ wúmọ̀ yẹn tọ́nú. bẹ́ẹ̀ bá rí wọn ẹ rí i pé wọ́n ń sábà fẹ́ sọ̀rọ̀ wá sí gbogbo sáìdì ẹ̀yìn yìí tó bá fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ wàá gbẹ́ dọ́kásì ló snatch wọn dọ́kásì ló gbé wọn kúrò lẹ́yìn yẹn ó wá sọ lórí show ẹ pé ó wá gbé show wọn bẹ̀rẹ̀ sí ní play audio wọ́n fi manipulate ẹni tẹ́ ń gbọ́ wọn tẹ́ ń pàtẹ́wọ́ kí lẹ rí sọ sí gbogbo nǹkan tí Sajókòtádé ń sọ yìí. fídíò tó ń manipulate fún yín ní police station lálẹ́ ọlọ́wọ́ síbí ló record ẹ̀ fún rẹ̀ nígbà tí wọ́n gbé bàbá àbèjì àti ìyá àbèjì lọ sí police station polybag wà lọ́wọ́ ìyá àbèjì táwọn ọlọ́pàá ń béèrè lọ́wọ́ bàbá àbèjì pé bó làwọn òbèjì wà ọlọ́wọ́ síbí ló record ẹ̀ after tó sọ pé bàbá ìyá àbèjì pé kán lọ gbé ìbèjì wá nílé ni wọ́n ti bàbá àbèjì wọlé lòun kó àwọn ọmọ lọ síbi tó fẹ́ kó wọn lọ. And sorry, that was when ma. If Iyabeji had not joined fracas. Exactly. Abibeko. Abia. Mommy, daddy, àmì ìyàwó kíní kan wọn náà tàùtí níwájú ilé wọn bẹ̀ òun lẹ̀ ń lò lẹ̀ ń pe fóònù ẹ̀ tí Àbèjì bá fẹ́ pè ní ó máa lọ bá wúmà yẹn ló máa pè. Ẹ ń fáwọn èèyàn monitor life wọn níwájú ilé wọn àwọn ará ilé wọn lè lò ẹ̀ ń fún ní 5,000 3,000 kí lẹ̀ ń ṣọ́ wọn fún èmi tí mo wà ládùúgbò mo left wọn yàtọ̀ síjọ́ tí ẹ̀gbọ́n bàbá Àbèjì wá gbọ́ mo wá lọ bá ọ̀gá DPO mo ní kí ló tún ṣẹlẹ̀ báyìí wọn náà gbé wọn mo ní ẹni tó gbé wọn ní wọn gbàgbọ́ wọn ní wọn ọ̀dẹ̀lẹ̀ ẹ̀ ọ̀dẹ̀ sí ibẹ̀ ju ọjọ́ mẹ́ta àbẹ̀jọ́ bẹ́ẹ̀ àwọn máa gbé lọ court mo ní nobody is coming ẹ bẹ́ẹ̀ lẹ̀ kó lọ máa lọ lé àwọn ọmọ méjì ṣì wà lé which is àwọn obìnrin tó bá ti ní jẹun ṣùgbẹ́ ẹ̀gbọ́n bàbá Àbèjì ló máa lọ mú àwọn ọmọbìnrin yẹn sọ́dọ̀ ó tún ní àbúrò kan bóyá Kádíjà àbí Kádíjà ló ń jẹ́ ìyẹn máa mú àwọn girls yẹn pé àwọn girls yẹn wọn ò gbọ́dọ̀ fi wọ́n lẹ́nu ilé kó má lọ rape wọn kéèyàn má lọ molest wọn ìyẹn ẹ̀gbọ́n bàbá Àbèjì yẹn Mr. Taofik ó máa pe Kádíjà máa wá mú àwọn girls yẹn kúrò ní Kádíjà làwọn ọmọ yẹn even though àwọn ọmọ yẹn dẹ́rìn rí online ọ̀dọ̀ Kádíjà lọ́wọ́ àbáyé torí inú ilé Kádíjà lọ́dà ń bọ́ ṣó ni mo ti rí picture nílé chair yẹn mo ti rí so òun ló wá ká àwọn ọmọ yẹn sọ́dọ̀ pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ yẹn lọ́nà gbé lọ́nà side Badagry ló ń gbé lọ́nà side Badagry so Kádíjà máa ń kó wọn Kádíjà ti wá ká àwọn ọmọ yẹn wọ́n ní òun ò rí àwọn ọmọ yẹn tí ń wọ́ọ̀rì wọ́n á ní ẹjọ́ ẹ béèlè bàbá ẹ̀gbọ́n ẹ̀ ìwọ lọ́wọ́ wa wọ́n dẹ̀ gbà béèlè wọ́n ní pé àwọn náà má gbé lọ kóòtù kò sẹ́ni tó máa dúró fún ṣọ́ọ̀tì o bàtà àwọn tó wọ̀ wá ẹ̀fílẹ̀ kò máa lọ wọ́n ti abandon ẹ̀ síbẹ̀ nìyẹn wọ́n dẹ̀ gba bàbá Àbèjì lẹ́jọ́ yẹn ó dẹ̀ lọ wẹ̀ ó gba iṣẹ́ ẹ̀ lọ ìjọ́ kejì. ẹ ti rí pé the first time tí wọ́n ti bàbá Àbèjì sí pàǹtí Dorcas Adéyínká ló gbalẹ̀ second time àwọn àti ẹ̀gbọ́n wọn náà mo play show kan lánàá tí Uncle Taofik ti pè sórí show Boss Lady so ẹ̀gbọ́n wọn Boss Lady bẹ́gbọ́n wọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn wá sọ̀rọ̀ Sajókòtádé wọn lọ bail bàbá Àbèjì ṣe ti rí pé kò sí kankan níbi tó ti jẹ́ pé àwọn ló bail bàbá Àbèjì ó má jà bọ́ lóhun jà Ìyá Àbèjì dẹ̀ wà lọ́dọ̀ àwọn Atiláwí group and company ó dẹ̀ ń gbé ń bẹ̀ títí kò wá wọn ó move pẹ̀lú live way this is what I have evidence for tó bá lọ iṣẹ́ á lọ gbà mí á ká àwọn ọmọbìnrin yẹn wá bá mi ní weekend àwọn Àdíjà àti kìló. 3 months ni Ìyá Àbèjì lò lọ́dọ̀ lọ́wọ́ síbí bàbá Àbèjì ò dẹ̀ mọ ibi tíyàwó ẹ̀ wà kí la mọ̀ tí wọ́n fi sí lára kí la mọ̀ tí wọ́n ṣe fún kí la mọ̀ tó ń fi sínú omi fún kí la mọ̀ tó ń fi sínú oúnjẹ fún 3 good months. bàbá Àbèjì lẹ́ ń gbọ́ tí Sajókòtádé sọ pé kò disturb rẹ̀ kò wá Ìyá Àbèjì ó live life ẹ̀ lọ normally òun lẹ́ ń gbọ́ lẹ́nu sí Sajókòtádé. Ìyá Àbíkẹ́ ló ń porúkọ ọmọbìnrin méjì yẹn á kó wọn wá kí mi alájà wọn lọ kó wọn fún ìtẹ́lẹ̀ òun máa wà nílé o màdé gbúrò Ìyá Àbèjì àná òun gbúrò ẹ̀kọ́ ṣàfòun lẹ̀ ọmọ bọ́ọ̀lù ọmọkùnrin máa ń sá Ìyá Àbèjì wà lọ́dọ̀ wọn for more than 3 months. dàmí àwọn ọmọ yẹn máa bọ̀ láti school táwọn ọmọ yẹn lè jẹ́rìí sí máa fún wọn ní mineral máa fún wọn gálà máa fún wọn lọ 200
gbàmí $100 naira màá ní kọ́ lọ fi jẹun tó bá délé gbàmí bàbá wọn máa wá wọn ìfóhùn lówó 4,000 3,000 2,000 ìjọ mi tó wó bá pọ̀ lọ́wọ́ mi máa fún 5,000 torí ẹ̀ mọ̀ pé ṣe lọ́mọ ló ń ṣe ọ̀pọ̀ gbogbo nǹkan tó ṣe fún mi ẹ̀rí fídíò kan tẹ́mi àti wọ́n ṣe ń gbà kan tó kówó dání bí ṣe máa ń fún wọn lówó ní tèmi nìyẹn bọ́lá ṣe wọ́n èmi nìyẹn èmi ò hold grudges èmi ò dẹ̀ ń lé ikú síyàn kò sí bó ṣe ṣe kà fún mi tó máa fà ẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe ṣe fún mi Ọlọ́run kó dájọ́ fún ẹ bó ṣe ṣe fún mi èmi kọ́ ni mo máa kẹsàn èmi kọ́ ni mo máa ní kọ́lọ́ bá mi gbẹ̀san Ọlọ́run ò lè bá mi gbẹ̀san Ọlọ́run tó ń jà fún mi ó ju Ọlọ́run tó ń jà fún gbogbo ayé lọ tó bá jẹ́ wípé mo máa ń nínú ibi ni ayé mi ò ní rí báyìí mi ò ní rí ìyọ́nú Ọlọ́run orí ò ní tọ́ mi wọlé tọ́ mi wá tí n bá níyàn sínú ni àwọn bàbá àbèjì gan ló yẹ kí n má máa bá sọ̀rọ̀ kí n má lé wọn. ẹyẹ yín màá máa lé wọn gbogbo Ọlọ́run ṣe ṣẹ̀dá mi yábèjì gbà mí kò tí ì máa yábèjì ò tí ì wà màá sọ bàtí yábèjì máa wá fún yín bó ṣe dijọ́ yẹn after 3 months and some days yábèjì kọ́ pè ní pẹ̀lú fóònù ibi báyìí ló ń wà ní Kòròdú ó pe bàbá àbèjì kí ni mo máa sọ fún yín wípé ẹ lè yà wọn. kí lẹ gbọ́ tí Sajokotade sọ yìí ìyá àbèjì fúnra ẹ̀ ló pè ló sọ fọ́kọ ibi tó ń wà not Dorcas Adéyínká ló lọ gbé ìyá àbèjì kúrò irú orí burúkú tẹ máa ń pa fáwọn èèyàn òun lẹ ń gbọ́ yìí. ẹ lè yà wọn bíbù yìí tẹ́rìbù pẹ̀lú rọ. ó lọ pe nọ́mbà bàbá àbèjì sọ fún mi wípé ó pè òun jọ òun ní kí ló fẹ́ before ọjọ́ tó wá pé yẹn ó ti máa sọ pé ó máa ń pè òun máa ní kí ló tún fẹ́ ṣáàdúró síbi tó fi ẹ́ sí bàbá àbèjì sọ ilé ìfẹ́ mi and I'm saying it with my full chest ó máa ń kọ́ tẹ̀ ọ̀fọ́ oríṣiríṣi nọ́mbà ló máa fi flash wọn òun máa sọ wípé kí ló fẹ́ ìwọ ọmọbìnrin ó rẹ̀ dúró sọ́dọ̀ àwọn ìyá adopted mother ó máa ní kó má bínú nǹkan tó sọ pé kóun sọ lòun sọ ó wá pè níjọ́ yẹn ká pé bàbá àbèjì sọ fún èmi ní àbó orí mi níjọ́ yẹn mi ò wá ṣọ́ọ̀bù ó wá pè pé kó wá bá wọn wá lọ òun ìyá àbèjì ló fún wọn bàbá àbèjì ní house address block flat estate gate ìyá àbèjì ló pè ní ìwà àwọn ọlọ́mà tó máa wá kólẹ̀ ládùúgbò ìyá àbèjì ti kọ́kọ́ rán àwọn ọlọ́mà yẹn wọ́n rí ìyá àbèjì níwájú ta ó ti rán àwọn ọlọ́mà yẹn sí bàbá àbèjì wípé ṣé wọ́n mọ Ashimiu kìnnìkan kan ọkọ̀ wọn náà wọ́n máa mọ̀ because bàbá àbèjì àti àbèjì wájọ́ lọ bí iṣẹ́ ni so bọ́ ṣe rí wọn ní àkíní wọ́n ṣe ń bí ó ní ẹjọ́ ẹ bá mi fún Ashimiu ní kíní bíbá ẹni mo wà ẹ bá mi sọ àdírẹ́sì yìí fún ìyá àbèjì ló fẹ́ náà ẹ sọ gbogbo ẹ mọ̀ pé àwọn ọlọ́mà wọ́n máa ń pínra wọn báṣ tó bá ṣiṣẹ́ ní Sùúrùlérè lé níwà lọ ṣiṣẹ́ ní Kòròdú lọ́la wọ́n máa pín so kò sí bẹ́ẹ̀ ṣe ní mọ́ra yín tó ti ráwọn ọlọ́mà yẹn ó ti rán wọn sí bàbá àbèjì ti mọ àdírẹ́sì yẹn wọ́n ti kọ́ fún bàbá àbèjì already ó wá pé àdírẹ́sì tí ó ní pé kí àwọn ọlọ́mà ẹ̀ fún ẹ àwọn ọlọ́mà ẹgbẹ́ ẹ̀ fún ibẹ̀ ló ń wà wọ́n fẹ́ ta àwọn ọmọ kíníkan bí bàbá àbèjì ṣe sọ èmi ò mọ̀ bó ṣe sọ àti ìyá àbèjì lórí show Dorcas tó di voice yẹn dẹ̀ wà nílẹ̀ wá escape wa bàbá àbèjì dẹ̀ gbéra bó ṣe ní nǹkan tó jẹ́ kóun débẹ̀ ni torí èmi ní kí ló wá lọ oníkan tó sọ fóun rè pé wọ́n fẹ́ lọ ta àwọn ọmọ òun dẹ̀ wá òun ò lè lajú òun sílẹ̀ òun ṣì ní bàbá wọn òun tẹ̀ wọ́n ò pé tọ́ bá bóun tọ́jú ẹ̀ débi kan wọ́n fi rọ̀ òun lẹ́rù ni nígbà tí àbèjì wá pé wọ́n fẹ́ ta àwọn ọmọ lòun fi gbéra o wọ́n ní òun máa gbéra ṣebí àbèjì ló lọ ọbẹ̀ kọ́ ta gbogbo wọn pọ̀ ojú ẹjẹ́ àká ó ní bó ṣe wá dé bẹ̀ òun wọlé ó ní kò òun wọlé kò sẹ́nìbọ̀dì nílò tọ́ àwọn sọ̀rọ̀ ní ẹ̀yàn kan tó tọ́jú ẹ̀ ló wọlé tó mọ̀ tó máa ń rán. ṣé rántí pé lórí ọ̀rọ̀ pé ìyá àbèjì kúrò lọ́dọ̀ ẹ̀ ṣé rántí pé lọ́wọ́ síbi sọ fún yín pé àlùjọ tẹ̀lé wọn wá lọ́jọ́ náà bálùjọ gan ló nawọ́ lé òun fún bàbá àbèjì ṣé rántí abẹ́ ti gbàgbé màá pè wọn lọ́wọ́ síbi níbi tó ti sọ bẹ́ẹ̀ fún yín kẹ́ ẹ bá lè mọ báwọn ará bíi bí irọ́ ṣe báyé wọn jẹ́. kó lọ wò wí wà nílé wọn lọ wò wọn ṣe lọ wò wọn rí wọn bá bàbá àbèjì bẹ́ẹ̀ ìyẹn ló wá ta àti láàwí sínú àgbẹ̀ ní olóbó pé bàbá àbèjì wà nínú compound bàbá àbèjì àkọmọ ó kó ẹrù ó fẹ́ kó yàwó àtọmọ ẹ̀ wọ́n ṣàfàfàfàfàfàfà tí wọ́n fi dé police station. Remember, God bless you. From there wọ́n múùfù wọn kúrò wọn kóra wọn lọ sálágùn. ṣé ẹ rántí pé ọlọ́wọ́ síbi tún sọ fún wa pé bàbá àbèjì àti ìyá àbèjì bára wọn sùn nínú ilé òun níjọ́ tán wá gbéra wọn kúrò ṣé ẹ tún rántí ìyẹn náà ohun ẹ̀ náà wà nílẹ̀ o. ibẹ̀ lọ ti ń fà tí àbèjì náà wọ́n fòun ṣerú òun máa wẹ̀ fàájà ẹ bá rántí òun máa wẹ̀ fọlọ́gbò òun lòun dáná òun lòun fọlẹ̀ wọ́n fòun bí ṣerú kọ́tọ́ sọ nìyẹn I don't want to say lóòótọ́ ni or not I was not there ọ̀kọ̀ tí àbèjì fẹ́nu ẹ̀ sọ lélẹ́yìí so àti láwí àti wọ́n ṣàfàfàfàfàfà àwọn ebi ò dá sí ṣe rí pé mo analyse kò kàn mí àtàwọn gúrùpù yẹn ọlọ́mọ nígbà bóun gbọ́ mọ̀ ẹni nù wọ́n ṣàtì wọn mọ́lé wọ́n fa ọ̀rọ̀ yẹn títí bí mo ṣe ń sọ lọ́gbọ́n tó cut me off
another style nìyẹn kí wọ́n tó fi wọ́n lẹ̀ ṣé mo pé mo náà wọ́n fúnra wọn lọ́lọ́ pé jọ̀káàsì fi mí lẹ̀ o ẹni tó bá ní fídíò yẹn ẹjọ́ ẹ bá wa post ẹ̀ fídíò jọ̀káàsì fi mí lẹ̀ o tí jọ̀káàsì wá dá wọn lóhùn bàbá bèjì ló ń ṣe jọ̀káàsì má dá sọ̀rọ̀ wa mọ́ fi mí lẹ̀ o jọ̀káàsì wá gbọ́ wípé èmi ti jáde ìyẹn ní pàǹtì wọn ò fi bàbá ìbejì lẹ̀ kò sẹ́ni tó gba béèlì ẹ̀ ó wá kó lọ́ọ̀yà lọ èmi dẹ̀ bọ́ tàbí èmi ti jáde èmi ni mo sọ̀rọ̀ yes pé èmi ti jáde o òun ìwà ń bẹ́ẹ̀ níjọ́ tí mo ṣe show tí mo jáde tẹ́ bá rántí lọ́kàn sọ wá wọ́n feel like this is bad why would I lock him this guy is not money kò ń jẹ́ 15 years kò ń jẹ́ 14 years 27 years àbí 26 years lọ pé ilé àbèjì o lọ́kàsí lè help ẹ̀ àwọn ni wọ́n gbé sẹ́wọ̀n àwọn náà lọ tún sọ pé àwọn gbàlẹ̀ lọ́kàsí ló gbàlẹ̀ pẹ̀lú lawyers níjọ́ yẹn tẹ́ bá rántí lọ́kàsí sọ wípé Tóyìn náà wà bẹ́ẹ̀ wípé kí Tóyìn tó lọ sókè kó tó lọ mú bàbá àbèjì wa ó ti tẹ̀lé wọn lọ bàbá ló méjì rò pé òun ló bá wọlé àti láwí. lẹ́yìn ìgbà tí wọ́n mú bàbá àbèjì kúrò pàǹtí lọ́wọ́ lọ mú bàbá àbèjì lọ bá ìyá àbèjì ní hospital tó wà. ìyẹn lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá lọ ṣe fídíò dọ̀kásì fi mí sílẹ̀ tí wọ́n ṣe tí wọ́n play ten gbọ́. ó ti tẹ̀lé wọn lọ. ego ti mú wọn lọ bó ego ṣe mú wọn lọ lọ ṣe fídíò yẹn jọ̀kásì fi wálé again ni o jọ̀kásì lọ́tún bẹ̀rẹ̀ again ìyẹn wọ́n ní ẹ kọ́kọ́ ṣe jọ̀kásì fi wálẹ̀ gbogbo àyẹ̀ ẹ tún ṣe jọ̀kásì òun ò ní dá sọ̀rọ̀ wọn mọ́ ìyẹn náà máa yọwọ́ jọmọ pẹ́ méjì ló ṣe fídíò tó fi bu alákọ̀ọ́kọ́ ló go viral ẹlẹ́ẹ̀kejì wọ́n pè wọ́n sórí kọ́ọ̀lù ni ẹlẹ́ẹ̀kejì wọ́n pè wọ́n sórí kọ́ọ̀lù ni tó ṣe jọ̀kásì fi wálẹ̀ kìnnìkan ìyẹn bá lóun ò dá sí mú so bá ṣe sọ lọ gbàtọ́ wá ṣàfà lálágbọ̀n wọn ṣe gbogbo wọn wá wọ́n ní kó fi wọ́n lẹ̀ kọjá kó máa lọ which is the same thing tó sọ fún wọn ní house of assembly tó kó wa lọ the same thing wọ́n ní kó fi àwọn family yẹn lẹ̀ ẹ dọ̀dọ̀ kọ́ lówó. ẹjọ́ èwo nínú ṣé boss lady dragi àwọn ọlọ́wọ́ ṣíbídé gbogbo stage tí wọ́n fi dragi síta ní kòtàdé from one police station to another ẹ̀ tó wá gbé wọn lọ house of assembly ẹ̀yin wèrè kan dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ ní dọ́kàsì fi wọ́n jà ní kí làwọn ọlọ́wọ́ ṣíbí wá ń ṣe pẹ̀lú ìyá àbèjì àti Sàjó Kòtádé wọ́n fi ń pa wọ́n lẹ́rìn wọ́n fi ń ṣe public display Ọlọ́run ló máa dájọ́ yín. ìtọ́ ẹ bá fẹ́ ṣoore fún yàn tó bá náà wò ní ìdí oore yín ẹ jẹ́ kó máa lọ ṣé wọn kó di bí méjì tó ti sọ fún wọn pé kó fún àwọn family yẹn lẹ̀ zone 2 wọ́n bá wa yanjú ẹ̀ wọ́n ní kó máa lọ pàǹtí wọ́n fi everybody lẹ́kọ̀ọ́ everybody máa lọ pàǹtí ò parí kéèsì yẹn zone 2 ló lọ parí ẹ̀ house of assembly sọ fún wọn wípé kó fi family yẹn lẹ̀ àwọn sọ pé kí ni ibẹ̀ ni ìyá àbèjì ti sọ wípé òun máa dóko kó fi òun lẹ̀ oko òun do ó ti pẹ́ tó ti pé òun sílé láti bí oṣù mẹ́ta alágbọ̀n ló ti ń kígbe pé ń dóko ń tẹ̀lé ọkọ mi lọ sí ẹ̀fẹ̀ kí n dóko ni ń tẹ̀lé lọ ń gbá yín gbé mọ́. ṣe ti gbọ́ kó ń ṣe ẹ mọ̀ pé Ọlọ́wọ́ Ṣíbí sọ fún yín pé nígbà tí Ìyábẹ̀jì pé yín dòkóńdòkó nínú ilé òun ló wà it was all lies house of assembly tán kó wọn lọ òun níbẹ̀ ni Ìyábẹ̀jì ti ń pariwo pé òun ò tẹ̀lé wọn lọ lé mọ́ òun fẹ́ tẹ̀lé ọkọ òun ti mí ìsìnpọ́nrán kẹ́ ẹ máa mú mọ́mọ́ gbé wá kẹ́ ẹ máa gbọ́ irọ́ burúkú tí wọ́n ń spread across fún yín ẹ wo bí òótọ́ ọ̀rọ̀ Sàjó Kòtádé rọra ń sọ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ń wá ó dẹ̀ ń gbárọ́ burúkú yẹn ó ń gbá dànù. I remember that the bàbá tó yìn já God bless you. ẹ ń ṣèyàn gidi ẹ dẹ̀ ń parọ́ ọmọ ẹni tó ti kú torí ẹ mọ̀ pé kò lè jáde wá láti wá sọ òótọ́ ọ̀rọ̀ nípa rẹ̀ ẹ dẹ̀ ń parọ́ pé ó kó dáàtà ó kó díìsì ó kó dàtí kúrò lé yín tẹ́ ẹ dẹ̀ mọ̀ parábìnrin yóò kó pín nìkan kúrò lọ́dọ̀ yín ẹ wá sọ fún mi báyé tí yóò ṣe ní bàjẹ́ ẹ máa rò pé kò lè sọ̀rọ̀ ni ó ṣeé ṣe bọ́lọ́run bá wá wò pé nínú àti sínú àwọn kankan wọ́n máa ń sọ pé ńgbà míì tó bá fẹ́ béèrè question lọ́wọ́ òkú àwọn áńgẹ́lì àdẹ̀sí máa lọ bẹ̀ lọ́kọlẹ̀kùn tó máa fi ẹ̀mí padà sínú ẹ̀ pé kó sọ̀rọ̀ ta ló mọ̀ bí agogo tá à ń sọ ìgan wọn lọ ń bí bẹ̀ pé ń gbọ́ Folúṣọ́ lábábá yìí fi èpè sí pé wọ́n tó lé mo gún nǹkan kúrò tí mi ìdè mú kúrò báyìí ló ṣe máa rí fún ẹ wọn bá bẹ wọn bá yín lo agogo ayé pé àṣẹ kí lẹ̀ ń parọ́ mọ́ òkú kí lẹ̀ ń parọ́ mọ́ fún ẹ̀sùn tó ọ̀rọ̀ ẹni yìí ti kú ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń win kí lẹ̀ ń parọ́ sí kò mú kọ́bọ̀ jáde kúrò lọ́dọ̀ yín ẹ̀dẹ̀ ń parọ́ kọ́nà ń kò sọ fún pé Folúṣọ́ ò dìde lórí ọ̀rọ̀ tó ń lọ yìí ó yá sọ àsọtẹ́lẹ̀ á dìde ni pé ìwọ tó sọ pé mo kó lágbájá kó tẹ̀mẹ̀dù ó ní ṣe gbangba ní gbogbo àwọn tó ń jọ wà ń bẹ̀ wọ́n bá fi ọtọmátíkà mi wọ́n á fi lé lórí wọ́n á bá lu agogo yẹn dáadáa èpè burúkú láti inú ilẹ̀ wa kò sí bàbá ńlá kó ẹni tó máa yẹ èpè yẹn máa stick síbẹ̀ for life mi ì tí ì roníṣègùn tó máa yẹ àbò onífá tó máa yẹ torí tó bá ṣe ń dífá yẹn báyìí ojú Ìyábẹ̀jì ló máa rí pé ẹ̀yà wò pé òkú ọ̀run ezobezobe wọ́n á ya sá eré burúkú padà kí lẹ̀ ń parọ́ irọ́ burúkú tẹ̀ ń pa yẹn kí lẹ̀ fẹ́ fi gain
lè má bu anybody analyse ni ẹ get. Sister Bọ́lá dey treasure abi now. Tábà máa jẹ kájàjà tá ní jẹ̀bi. Bí Ìyá Ìbejì ṣe ń sọ yìí ìdòkó ti tó sùn mẹ́ta ẹ fi mí lẹ̀ yín mọ̀ tẹ̀ lọ́kọ̀ mi lọ ìdòkó ẹ̀ẹ̀kan lè tì mí mọ́lé ìǹsẹ́mọ́ ìtẹ̀ lọ́kọ̀ mi lọ wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ṣọ́ọ̀tẹ̀ lọ́kọ̀ rẹ̀ ìmọ̀ tẹ̀lé lọ wọ́n dẹ̀ ní kó máa lọ látàlágùn ẹgbẹ̀tẹ̀ ní àsọ̀fàṣẹ́bìlì ẹgbẹ̀tẹ̀ lálágùn ọmọ ní kẹ́ òun ò tẹ̀lé yín òun ò dòkó níṣẹ́ ẹ mọ̀ pé mo fi kíní yẹn ṣe bí eré gbogbo yín rò pé eré ni mi ò ṣeré nǹkan tó ṣẹlẹ̀ gangan ni mo sọ fún yín ẹ mọ̀ pé mo máa ṣépè sí pé tí ò bá rí bẹ̀ báyìí ká sàkè báyìí ká wòdì ẹni kẹta àwọn náà bá sọ kó máa gbé ara wọn ré kó máa ṣépè pé lóòótọ́ báyìí nǹkan báyìí bó ṣe rí rè bó ṣe bí ṣu ṣe bẹ́ bọ́ọ̀bọ̀ ṣe gbìn bí tàkúté ṣe ẹni kó máa ṣépè. ọ̀rọ̀ yẹn wá bí Sọjí nínú pé ẹni ẹ fẹ́ gbààyàn owó làbọ̀rọ̀ tún fi wọ́n sẹ́wọ̀n ẹ stop gbogbo nọ́nsẹ̀nsì yìí ẹ jẹ́ máa play Sọjí lọ fún yín bí. ẹ jẹ́ máa play báàlà lọ fún yín bí. kẹ́ ẹ gbọ́ nǹkan tó fàjà wọn first day tọ́jú náà wípé àwọn ò mọ̀ kọ́kọ́ nípa ẹ̀. wọ́n dì náà páwọn ò mọ̀ kankan nípa ẹ̀. ẹ ṣáà rí pé mo analyse àtàrọ mi ò bú yín mi ò ṣe pé bọ́ ṣe máa béèyàn ṣe máa ń wà critical nìyẹn tí ò ní jà ó yẹ yín so tẹ bá dẹ̀ fẹ́ jà you as welcome as be my guest mo lè má tiẹ̀ dá yín lò kí n máa wò pé ẹ̀yin lọ fọ́ṣẹ̀ ẹ̀yin lórí ibú bá ẹ continue tó bá lẹ́ni tó pa gbogbo yín lẹ́jọ́ pa especially ẹ̀yin lẹ pa because ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ kẹ́ máa fi jà ẹ̀ẹ́fẹ́ni tó wà fún honorable bẹ́ẹ̀ yẹn ẹ fi ń bá ẹ̀yin jà tó jẹ́ pé mo gbé wá nígbà tí mo gbé wá gan ibi ìbà ilé àwà tọ́tí ni ó wà fragile tàti lọ tọ́jú ẹ̀ àbí bíbà ikọ́ ni gbogbo yín wà tí mo àdírẹ́sì yẹn wọ́n ti kọ́ fún bàbá Ìbejì òun wọlé tábà máa jà ìjẹ́kajàjà tá ní jẹ̀bi. bí Ìyá Ìbejì ṣe ń sọ rèé ìdòkó ti tó sùn mẹ́ta ẹ fi mí lẹ̀ yín mọ̀ tẹ̀ lọ́kọ̀ mi lọ ìdòkó ẹ̀ẹ̀kan lè tì mí mọ́lé ìǹsẹ́mọ́ ìtẹ̀ lọ́kọ̀ mi lọ wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ṣọ́ọ̀tẹ̀ lọ́kọ̀ rẹ̀ ìmọ̀ tẹ̀lé lọ wọ́n dẹ̀ ní kó máa lọ látàlágùn ẹgbẹ̀tẹ̀ ní àsọ̀fàṣẹ́bìlì ẹgbẹ̀tẹ̀ lálágùn ọmọ ní kẹ́ òun ò tẹ̀lé yín òun ò dòkó níṣẹ́ ẹ mọ̀ pé mo fi kíní yẹn ṣe bí eré gbogbo yín rò pé eré ni mi ò ṣeré nǹkan tó ṣẹlẹ̀ gangan ni mo sọ fún yín ẹ mọ̀ pé mo máa ṣépè sí pé tí ò bá rí bẹ̀ báyìí ká sàkè báyìí ká wòdì ẹni kẹta àwọn náà bá sọ kó máa gbé ara wọn ré kó máa ṣépè pé lóòótọ́ báyìí nǹkan báyìí bó ṣe rí rè bó ṣe bí ṣu ṣe bẹ́ bọ́ọ̀bọ̀ ṣe gbìn bí tàkúté ṣe ẹni kó máa ṣépè. ọ̀rọ̀ yẹn wá bí Sọjí nínú pé ẹni ẹ fẹ́ gbààyàn owó làbọ̀rọ̀ tún fi wọ́n sẹ́wọ̀n ẹ stop gbogbo nọ́nsẹ̀nsì yìí ẹ jẹ́ máa play Sọjí lọ fún yín bí. ẹ jẹ́ máa play báàlà lọ fún yín bí. kẹ́ ẹ gbọ́ nǹkan tó fàjà wọn first day tọ́jú náà wípé àwọn ò mọ̀ kọ́kọ́ nípa ẹ̀. wọ́n dì náà páwọn ò mọ̀ kankan nípa ẹ̀. ẹ ṣáà rí pé mo analyse àtàrọ mi ò bú yín mi ò ṣe pé bọ́ ṣe máa béèyàn ṣe máa ń wà critical nìyẹn tí ò ní jà ó yẹ yín so tẹ bá dẹ̀ fẹ́ jà you as welcome as be my guest mo lè má tiẹ̀ dá yín lò kí n máa wò pé ẹ̀yin lọ fọ́ṣẹ̀ ẹ̀yin lórí ibú bá ẹ continue tó bá lẹ́ni tó pa gbogbo yín lẹ́jọ́ pa especially ẹ̀yin lẹ pa because ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ kẹ́ máa fi jà ẹ̀ẹ́fẹ́ni tó wà fún honorable bẹ́ẹ̀ yẹn ẹ fi ń bá ẹ̀yin jà tó jẹ́ pé mo gbé wá nígbà tí mo gbé wá gan ibi ìbà ilé àwà tọ́tí ni ó wà fragile tàti lọ tọ́jú ẹ̀ àbí bíbà ikọ́ ni gbogbo yín wà ẹ jẹ́ farọ́bà yìí ṣiṣẹ́ padà òun hà mí lọ́rùn àbí bíbà ikọ́ ni gbogbo yín wà tó ti wà fragile ojoojúmọ́ lọ́mọ yẹn máa ń lọ sí police station gbogbo bá covid yẹn tẹ́ bá rántí àwọn ọmọ yẹn gan ọlọ́run àwọn ọmọ yẹn máa strong o àwọn ọmọ yẹn ojoojúmọ́ lọ police station ojoojúmọ́ lọ́nkọ́ wọn from alágbọ̀n tó ilé tòun ilé tó kíní kan tó kíní kan tó kíní kan tó kíní kan tó motherless tó kíní kan kó má dà pa àpúrọ̀ Sọjí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn feel bad then ẹ máa gbọ́ rédíò dà ìwọ bọ́ bí káwọn ayé lè gbé ẹ máa bá wa bá táàpù ẹ má ti jà àjà máa farabalẹ̀ analyse ni
ẹ wá gbọ́ irọ́ tó pa àwọn ò mọ̀ pa àwọn ò revolve màá wá sọ pé ó lè tó fi ọmọ yẹn náà jà wà mẹ́ tó ṣí owó tó jẹ́ wípé mo fetí mi gbọ́ báyìí ní house of assembly wípé wọ́n ṣí FCMB tó ní kọ́ lọ mú rìpọ́ọ̀tù gbogbo owó tó gbà nígbà tèmi náà ti kó tèmi tó mú àkáǹtì tèmi. kí lẹ gbọ́ tí sista jókòó tadé sọ yìí wọ́n ṣí FCMB account láyé ìgbà yẹn tán fi gbowó ǹjẹ́ gbọ́kọ́ mẹ́nu bà FCMB account yẹn ṣé gbọ́kọ́ mẹ́nu bà ń bà. wọ́n wọ àkáǹtì tèmi nothing wọ́n ní kó mú FCMB wọn wá tó fi tọ́ṣí fún because ọmọ yẹn sọ wípé wọ́n ṣí FCMB account fóònù tó fi gba owó àti dọ́là àti pounds wọ́n ò fún di sí i so tàbá ń wo ẹni tó fi Ìyábẹ̀jì mékì owó tó dẹ̀ fi jà tó dẹ̀ fi wà selfish tó jẹ́ ikú tètè mú lọ ẹ̀yìn àti láàwìn ni bàkásì ò fi gbowó. ẹjọ má bínú ẹjẹ mi ìgbẹ̀yìn olúwa ni o fi ṣe wọn ní dictionary. ilé tó wílé tó kíní kan tó kíní kan tó kíní kan tó kíní kan tó motherless tó kíní kan kó wá dàpọ̀ àpúrọ̀ Sọjí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn feel bad then ẹ máa gbọ́ rédíò dà ìwọ bọ́ bí káwọn ayé lè gbọ́ ẹ máa bá wa fa táàpù ẹ má ti jà àjà máa farabalẹ̀ analyse. n tó fi ń bò lójú ọkà sí ni o ẹ wá ọkà sí ni ló fi ń gbọ́ irọ́ tó pa àwọn ò mọ̀ pa àwọn ò revolve màá wá sọ fún ó lè tó fi ọmọ yẹn náà jà wà mẹ́ tó ṣí owó tó jẹ́ wípé mo fetí mi gbọ́ báyìí ní house of assembly wípé wọ́n ṣí FCMB tó ní kọ́ lọ mú rìpọ́ọ̀tù gbogbo owó tó gbà nígbà tèmi náà ti kó tèmi tó mú àkáǹtì tèmi wọ́n wọ àkáǹtì tèmi nothing wọ́n ní kó mú FCMB wọn wá tó fi tọ́ṣí fún because ọmọ yẹn sọ wípé wọ́n ṣí FCMB account fóònù tó fi gba owó àti dọ́là àti pounds wọ́n ò fún di sí i so tàbá ń wo ẹni tó fi Ìyábẹ̀jì mékì owó tó dẹ̀ fi jà tó dẹ̀ fi wà selfish tó jẹ́ ikú tètè mú lọ ẹ̀yìn àti láàwìn ni bàkásì ò fi gbowó kó má kó owó ẹ̀ fún owó tó fún dọ̀kásì nígbà yẹn tí mo mọ̀ òun ló kó fún bàbá mi tí sọ́fìnà chíà àṣàbò kó fún kó lọ́ọ́ máa fi wá nǹkan ṣe màá rántí mi rántí wọn owó tó fún wọn mo rántí pé dọ̀kásì máa ń yọ owó ṣá tó máa rán wọn ní food stuff ọmọ golden penny ló máa bá wọn kó food stuff yẹn lọ ẹ mú tẹ́yìn ti ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn wá ẹni ẹ jẹ́ ká àti ìdè bẹ́ẹ̀ mo kàn fi hàn yín pé ẹ bá níyàn jẹ owó inú FCMB tẹ gbà ńkọ́ ẹ ṣe account fún kẹ ṣe codedly nínú group yìí ẹ ṣe you did it. Ìyábẹ̀jì àwọn òun ni mo ṣe ń sọ fún yín pé olóore ò ní kú sípò ìkà láyé ṣọwárẹ́ yìí tẹ́ ń ṣe bí tẹ́ ń pàtẹ́wọ́ tẹ́ ń dún pé kẹ́ ẹ̀ nìṣó kòtò yín báyìí làgùdù ni àti ìṣó àti iná àti àkéèké òun ló ń bẹ́nu kòtò tẹ́ ẹ máa jábọ́ sí láìpẹ́ láì jìnnà lágbára ọlọ́run á wá wo ọlá dáadáa tí Dorcas Adéyínká ṣe fún òkú ọ̀run ọlọ́run á wá rán olùrànlọ́wọ́ ọlọ́run á rán dìde ọlọ́run á rán láàánú á gbé búrú jẹ́ á gbé ọlá ẹ̀ á gbé ẹ̀pù ẹ̀ dìde against Dorcas Adéyínká tó máa fi win ní flat òkú ọ̀run fún rẹ̀ ò wá ní sùn bẹ́ẹ̀ ni torí gbogbo ìgbàkúùgbà tá a bá ń gbọ́ gbogbo tẹ́ fojú ẹ̀ rí láyé àtòkú ẹ̀ náà ó di dandan tó bá jẹ́ pé lóòótọ́ lòkú máa ń rún ẹ̀yìn ó di dandan kó dìde kó gbèjà Dorcas Adéyínká torí òkú ọ̀run náà rí pé dáadáa ni Dorcas ṣe nínú ayé àwọn ó di dandan kójú tì yín padà bọ̀ pẹ̀lú gbogbo tẹ́ ẹ gbé síta àti gbogbo tẹ́ ẹ gbé up and down ó di dandan kí Ìyábẹ̀jì dìde kó jẹ́ kó fi ojú yín ẹ̀yìn aṣebi kó fi ráre kó dẹ̀ fi hàn agbára Ọlọ́run ó di dandan ẹ kọ̀ntínú láti máa bayé jẹ́ ẹ kọ̀ntínú láti máa parọ́ ẹ kọ̀ntínú láti máa ṣèbàjẹ́ kiri ìjọ tí ìbínú Ọlọ́run bá máa sọ̀kalẹ̀ lórí yín lẹ́yọ kọ̀ọ̀kan àtiwọ́ tó ń parọ́ ọmọkú ni o àtiwọ́ tó bìlíf pé torókù ti kú o lè máa tútùkútù o àtẹ̀yìn tẹ́ ń fi òkú ẹ̀jà káàkiri o gbogbo yín pátá ló máa bu èpè jó yín lẹ́yọ kọ̀ọ̀kan ìmí inú igi burúkú ló máa fi nà ilé ayé yín dànù ẹ kàn máa rí pé igi yẹn ẹ ń gbàgbà tí látọjú oorun tẹ́ ẹ máa fò dìde tá dàbí gbàtẹ́ pé mosquito ló gé yín jẹ bá ba ìfọ́tí òkú ọ̀run ẹ ṣáà máa ń wo àwọn Yorùbá fíìmù yẹn láì ẹ máa fò dìde ni pé yé kí ni ń fún yín fọ́tí Ìyábẹ̀jì ló ń ṣe yín bí ọṣẹ ẹ kọ̀ntínú kò sí gbogbo téèyàn bá ń ṣe tí ò ṣe kí ni tí ò ń lérè. Is there any shoelace there? Dami, bring it please. I need a shoelace. Exactly, Momlola. Where you hang it? There was no show where she solicited. There, please. Any shoelace? Open your move up soaking. Or you have àwọn òkú tó máa ń bá báàgì wá tírín yẹn. Okay. Ẹ máa gbọ́ Sọjí o. Sọjí tó dálẹ̀ gan. Tí ó bá kún fàdúrà. Gbogbo wa lọ́lọ́ máa bí. Ẹ má jẹ́ yọra mi. Èmi á jẹ portion tèmi. Sọjí á jẹ tiẹ̀. Tóyìn á jẹ tiẹ̀. Everybody. But èmi tèmi wà clear.
ẹ̀yin fi jà ní èmi mú wá láti help ni. Màá ní inú mi ò dùn rárá. Ẹ máa gbọ́ Sọjí. It's too long. Pé bàbá àbèjì jáde síta. Ṣùgbọ́n at the same time, inú mi ò dùn rárá. Ǹjọ́ tó fi bàbá àbèjì lẹ̀ ẹ máa gbọ́. Tí ló fi bọ̀ yẹn? You don't need it again. Ó ní ìwà You don't have the one you are not using. tí àwa Yorùbá Irin tó bá bàjẹ́ rédíò mi wọ́n ti kọ́. Ẹ máa gbọ́ analysis Sọjí o. iṣẹ́ bí ọwọ́ wa. Ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn lọ́pọ̀lọpọ̀. Everybody ṣáà lọ kó fàdúrà. Gbogbo ẹ̀yin tẹ́ involve. Ọlọ́run yìí dáríjì. Tí wọ́n mú sátìmọ́lé láti jẹta. Ìṣẹ̀tìgbọ́ àti jẹta. Tó tún last. Àwọn ọ̀dà kan lọ bẹ̀rẹ̀ tó máa ń tètè easily yọ mi lójú pé mo sún fún àdìgbò. Ọlọ́run sunkún fún bàbá mi. Ṣé ń gbọ́? Ṣáàmù ni gbogbo lójú mi lánàá. Because injustice tó ń ṣe fọ́mọ ọkùnrin yẹn láti ilẹ̀ lélẹ̀. Nígbà tí mo ro gbogbo ẹ̀ lọ síwájú lọ sẹ́yìn, ó jẹ́ ìbànújẹ́ ọkàn tó pọ̀ fún mi. Gan-an ni pé why are we like this? Especially. Ẹni kò fara ẹ̀ sí, why are we like this? Bóyá mo kí o. The same ni bàbá mi jùlọ sí fi ń jà o. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín pátápátá. Steps on me communicate. Ọlọ́run sọ fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín. Àmín. The same Ọlọ́run máa sọ fún everybody. Tèmi ní wípé oníkálukú wa la gbé orí wá sáyé. I want you to listen to this analysis. Samuel, close my door. This is Sọjí Olówóyọ̀ speaking. Ọmọ husband mi pé ọmọ husband mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wá fẹ́ jòsì. Àwọn orí kan wà tí yóò lè yàn jẹ. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀dá ìyá àbèjì láti dìde kó wá jà. Ó máa sọ̀rọ̀ yóò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ẹ bá rántí. Bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀. Lẹ́yìn bíbá yìí tí Sọjí jáde ẹni tí ò apologize rí ó bẹ̀bẹ̀ ni ó ní Sọjí I'm sorry ṣe rántí because Sọjí sọ àwọn ọ̀rọ̀ gbogbo bàtọ́ jẹ tó ṣe Sọjí fẹ́ bọ́tà ó fẹ́ fi ni ó bọ́tà ni Sọjí ẹ má bínú I'm sorry tí gbogbo èèyàn fi ni ó bẹ Sọjí first time tó máa bẹ èèyàn because wọ́n mọ̀ ọ̀kan tó ṣe ṣe ẹ rántí ẹ bá rántí ẹ bá wa kọ síbẹ̀ gbogbo àrántí ó wá apologize sí Sọjí ó apologize tó ń bẹ Sọjí pé Sọjí má bínú bàlà má bínú mi ò mọ̀ pé bóyá ọ̀rọ̀ yìí ṣe máa rí gbà tí Sọjí fún gbà pé ẹ lọ bọ̀bọ̀ yìí ẹ̀dẹ̀ tún wá fi ọkọ ẹ̀sẹ̀ wọn ẹ̀dẹ̀ tún bá ìyàwó lọ ó lóun sunkún ọ̀rọ̀ yẹn tún Sọjí gan báyìí kan fìyà jẹ bọ̀bọ̀ ìyá yẹn lọ́sì fi jẹ bọ̀bọ̀ yẹn títí sí ẹ wá gbọ́ lọ. Ẹ sọ yìí. Ẹni bá wù ẹni bá taba ó taba náà you know me on the social media yẹn. Ó bẹ brangba yẹn o. Ó bẹ kọ. MSIBK ẹ bá mi máa. Ó ní kí ni ilé ṣe fún wa. Ẹ máa bá mi pa tap page. Kí ló lè ṣe kí ló yẹ kó fẹ́ ṣe fún yín. Ẹyin tí YouTube. Fáàsì ló lè wò pé. Ó kù ti Instagram ó yẹ kí n máa lọ sí Instagram. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún lọ́pọ̀lọpọ̀ pé àwọn èèyàn kan ṣì wà tí wọn ní ẹ̀mí ìdáríjì lórí Facebook yẹn. Wọn ò ní ẹ̀mí ìdáríjì o. Ẹ wá mú ìgbésí ayé ọmọ èèyàn bí titi yín. Ẹ wá fi ń ta kite. Ẹ wá Samuel. Ẹ wá mú ìgbésí ayé ọmọ èèyàn bí titi yín. Let me close my door please. Ti pẹ́ tí mo ti rí Samuel yẹn á ti dàgbà. Ẹ wá mú ìgbésí ayé ọmọ làkejì yín. Kọ́lọ̀ máa fi ṣọ́ọ̀ṣọ̀ wọn. Ẹ máa gbọ́ o. Bẹ́ẹ̀ ni àtàwọn gbá bọ́ọ̀lù. Wọ́n fi ń gbá bọ́ọ̀lù ṣé ní pé gbogbo wọn mọ̀. Ní ọmọ èèyàn bí titi yín ni o, ẹ wá ń gbá bí ẹ tún gbá bọ́ọ̀lù. Tí máa parí ṣó ìtàn ọ̀pọ̀lọpọ̀ ní máa block. Ọ̀pọ̀lọpọ̀ náà máa ṣe ṣó fún mi. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ṣe update fún mi. Kò kàn mí. Ṣùgbọ́n lọ́kàn yẹn wà á máa ronú ara pé. Sọjí dẹ̀ sòótọ́ fún wọn gbà. Kílẹ̀ ní jẹ̀bi àwọn jàre. Ẹ jọ kí ni bàbá ìbejì ṣe ìgbàgbọ́yọ̀ náà? Kí ni bàbá ìbejì tó rà ní ìgbà yín? Ẹ bá wò ó pé òkè o. The same thing lọ́sẹ̀ ṣe aṣẹ́wó tó unique. Ẹ máa gbọ́ lọ. Kí àwọn ọmọ ìbejì yín rà nígbà yín? Ẹ bá wò ó òkè o. Ẹ jẹ́ ká báyé jẹ lóko. Náà ẹ jẹ́ ká mú lójú tó sìn. Jókòó dé ó gbé ìyá àbèjì wa láwọn ọmọ ẹ lọ́wọ́ ní on the 16th of December 2021. ó lè ṣe bí o ti sùn èyí ló pé second day ó sì bí o ti sùn láàrọ̀ Ṣé ti gbọ́? ó lọ́ọ́ máa fi àjẹgbọ́ ẹ. Gbogbo wọn lọ́lọ́run máa fi àjẹ gbogbo wọn. gbogbo ọmọ ìṣe débẹ̀ yẹn lọ́ọ́ máa fi àjẹ. Ọmọ ti wá kú báyìí. ó gbé ọmọ yẹn wá
ó ṣe ṣó àti ẹ̀rọ láìsọ yẹn fún yẹn ẹ̀wọ́ yẹn lẹ́ka gbogbo ẹ̀ tí ní ṣò yẹn wọ́n ṣe ṣe ó mọ̀ ó fẹ́ lu àwọn ó fẹ́ lu obìnrin yẹn jìbìtì ni. ṣẹgbọ́n Sọjí nǹkan bọ̀ fi lọ́lọ́ máa dájọ́ fún àti Sọjí o àti gbogbo wọn o tó ba ìrìnàjò yẹn jẹ́ ṣẹgbọ́n. o lè mú owó yẹn o lè mú owó yẹn pọ̀ o wá ń ṣe owó yẹn báṣubàṣu o wá ń wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín láti báyé. that is their own belief as at that time. ṣe ẹ ti rí ẹ̀rí pé ó sọ pé mo ṣe ń kọrin ṣẹgbọ́n kó ní challenges. ó ní mental problem ó ní mental issue. náà gbogbo yẹn ló bó ṣe lọ bẹ́yẹn èyí kan wá wà níbì kan sẹ́ẹ̀tì kan lè jókòó tàdé yẹn o sẹ́ẹ̀tì àwọn kan wà níbì kan tí wọ́n jókòó tí wọ́n ń ronú tí jókòó tàdé ṣe wọ́n ń ṣọ́ jókòó tàdé wọ́n ń ṣọ́ pé ó ṣiṣẹ́ ó ṣe mistake a máa gbèsè lára ẹ̀. ṣe ń gbọ́ pé wọ́n fi gbẹ̀san ni. a máa bá yí ẹ̀jẹ̀. ìwọ àti Sọjí ìwọ àti Tóyìn lẹ kọ́kọ́ ṣe ti yín o má kúrò má mọ́ ọ́dà ti mú. èrò àdúrà tẹ̀lé gbà fún gbogbo yẹn ó ṣe lórí ẹ̀ ó ṣiṣẹ́. bẹ́ẹ̀ni òṣì sọ̀hún ìwọ àti Sọjí tábà máa sọ tòótọ́ ìwọ àti ọmọ pé báyìí mo máa ń bú wọn náà mo dẹ̀ máa ń bú Tóyìn ajá ìwọ àti Tóyìn lẹ́nu first person ẹgbẹ́ gbọ́dọ̀ mi ò ní pa irọ́ mi ò dẹ̀ ní sugar coat ọ̀rọ̀ mi to please anybody from Tóyìn làwọn ti jagbà after ìgbà tí wà àti Tóyìn wọ́n bá lọ pápá fún 150,000 Sọjí káwọn yẹn náà tó wá gba nọ́mbà àwọn yẹn ò ní nọ́mbà they don't have number they don't know where to get them I said I will not mi ní fi kọ̀ǹpọ̀ kan bó ṣe rí ni mo ṣe máa sọ I'm done with saga èmi ń ṣe analysis nǹkan tó bá wà lẹ́tẹ̀lọ́ yìí ìwọ àti Tóyìn bó ṣe lọ ló kọ́kọ́ lọ gba hòtẹ́ẹ̀lì fún wọn tó ní kó gbéra láti Mùṣín tó gbé wọn tí òun ní ẹ̀gbọ́n bàbá àbèjì sọ pé ọ̀nà hòtẹ́ẹ̀lì lánàá àbẹ̀sán lọ gbé wọn lọ tó lọ gba yàrá fún wọn tó bẹ̀rẹ̀ sí ní gbé wọn sórí fídíò abẹ́ ẹ̀gbọ́n nínú nǹkan tí ẹ̀gbọ́n bàbá àbèjì sọ tó ní àwọn lọ́kọ̀ọ̀kọ̀ ìwọ ló fún wọn ní 50,000 lẹ́yìn ìgbà yẹn jọ yẹn ó rẹ̀ ẹ ti ṣe ti yín ẹ ti gbẹ̀sán nǹkan tó yìí fẹ́ ṣe ẹ̀yin wà involve mọ́ wọ́n wá lọ bá Tóyìn ló wá fún wọn ní low down èmi àti Tóyìn dẹ̀ níṣù ọ̀dà agébú tó náà wọ́n kọ́lé fún wọn àti Bukky Jesse meanwhile Tóyìn kọ́ ló ní project Bukky Jesse ni gbogbo ayé dẹ̀ mọ̀ pé ata àtọ́júlẹ̀ yẹn anything tí Bukky Jesse bá ṣe èmi àti ẹ̀ á dẹ̀ rí wípé ọ̀dà agébú complain síta èyí lẹ́ lọ bá níbi tó wà Ọlámídé lórí níbi tó ti ń ta ọṣẹ lóṣòdì ẹja gbà lọ́wọ́ Ọlámídé Sulaimon torí Bukky Jesse fẹ́ fi fight Genesis ṣe ti understand story yẹn I understand the story from the beginning ti lọ lọ́jọ́ ẹ̀kọ́ Bukky Jesse ní problem pẹ̀lú Genesis this same Gebu ó ti kọ́kọ́ lọ Genesis Global tó ti gbowó fún rí Bukky wá fẹ́ ba ojú Genesis jẹ́ pé ara àwọn tí Genesis Ọládélé help rèé o òun ló yìí ń ta ọṣẹ ní Oṣòdì market wọ́n lọ hijack lọ́wọ́ Ọlámídé Sulaimon so I had a problem with Bukky not Tóyìn tí máa ń bú mi gbà yẹn nígbà tá a wà nínú ewé tó máa dúró tí máa ń pè ní gbẹgbẹwò tó máa wà lórí step tó máa ń bú mi tàti tó máa ń jà ìjà wa from time tó ní mò ń bẹ́ sábọ̀ òjùjà tó ní òun bọ́ta ọmọ onímọ̀ọ́ṣe àjìná orúkọ mi ni Tóyìn fi build rẹ̀ lórí social media everybody knows that àwa ti wà ń bẹ́ kó tó máa sọ̀rọ̀ ẹ understand which is gbogbo wa bá ṣe máa ń ṣe sága wa nìyẹn and I know our place in Mushin I have not for one day sọ pé mo fẹ́ wà lọ wọ́n gbé gbogbo information fún mi nìkan kan mi àtẹ̀yìn ọba tá bá ti move on everybody ti ṣe ilé ayé wọn ọdún mélòó la fẹ́ jà la fẹ́ máa continue jà so I'm not saying this wípé mo fẹ́ fi bá jà mo kàn sọ pé èmi àti Tóyìn náà máa ti ń jà nígbà tó lóun ń gbèjà màmá so mo kàn ṣàlàyé ni then Bukky Jesse ó wà lọ gbé Gebu wa ó fẹ́ fi fight Genesis ló wá pè bó ṣe ń karamọ́ ti Gebu náà gbà yẹn ni pé àwọn fẹ́ fi kọ́ ilé fún Gebu wípé Genesis promise ẹ̀ ní heaven and earth kò ṣe àwọn ohun lòun máa ṣe so Bukky Jesse ló ń ṣe ó kọ̀ assign ni Tóyìn pé as a person tó wà ní Nàìjíríà pẹ̀lú Gebu kó máa bá kọ́ ilé yẹn ẹnujọ́ mẹ́ta yìí náà ṣe Gebu pè mí náà bọ̀dá Gebu pè mí tí mo university ti yẹn bíbá tó fẹjọ́ sùn mí pé wọ́n lọ gbé táǹkì búkẹ́ Tóyìn mo ní má wá sọ̀rọ̀ anybody fún mi èmi àti Tóyìn ò jà mọ́ so kò tí ì bú mi kò dẹ̀ tí ì sọ̀rọ̀ mi ó ń ṣe títí ẹ̀ let it be bygone are you sure tẹ bá rántí pé mo tún béèrè pé Gebu are you sure wípé Tóyìn ló wá gbé táǹkì ibẹ̀ ó ní àwọn tó wà ní sáìtì yẹn ló sọ pé Tóyìn ló wá gbé táǹkì omi I have it here tẹ bá fẹ́ kí n play I will play it mo ní má accuse ẹ wà sure dáadáa ṣé kí n ṣe àwọn tó wà ní sáìtì lọ́lọ́ ta tó wá sọ wípé Tóyìn ló wá gbé ó ní mọ́mì wọ́n rí wọn lóòótọ́ I can call Gebu now to sọ but that is not where I'm going mo ní mi ò lè bẹ ìjàjà yẹn o tí in fact mo ní ṣèkọ́ ti fún ẹ̀ ń wílé ẹ kí ló dé tó lọ máa ṣe nǹkan díẹ̀ sí ó ní because òun ò tí ì lo ọlọ́run àbẹ̀ yanjú ẹ̀ tó bá lówó lọ ta ó tún sọ pọ́n léwu kúrò bí tó ń gbé mo wà lórí show mi kọ́ ni mo pè é
ó ní wọ́n jí water tank òun pé Tóyìn náà ṣe site ẹni pé mi ò sọ mi ò fi bú mi kò let go kò kàn mí á ti move on ká máa sọ pé nǹkan òfòrò yòrò orókè ń tọ́lẹ̀ èmi move on kò ṣe pé torí mo fẹ́ bá wọn dọ̀rẹ́ that is just my nature. I'm a kind of person I don't hold grudges, but I will just put you in your place. Mi ò ní súnmọ́ ẹ. Bí Gbébu ṣe sọ nìyẹn, mo lè lọ wá fún yín nínú kinní mi. Let me check my recordings. Torí mo record it by that's kí date that time gan wà ń bẹ̀. Never fẹ́ kí n gbé wá, but we are not there yet. So ẹ má jẹ́ ká. Don't go there. Don't go there. So bọ̀dá Gbébu fúnra ara bọ̀dá Gbébu ló fẹnu ẹ̀ sọ àwọn òwà sí láti wá bẹ̀yàn jẹ mo ń ṣe show mi lọ jẹ́jẹ́ gan lẹ́nu dọ́mẹ́ta bí òdẹ̀dá lóhùn mo ní Gbébu leave that thing lẹ́kọ̀ọ́ lọ ọlọ́run fún ẹ lówó mi ní lọ bá wọn kó lọ pé wọ́n ṣàmọ́ nọ́mbà wọn ṣe understand. So ìyẹn lọ mo kàn fi ṣàkàjúwe ni bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ bó ṣe káramọ́ tí Mohbad náà ló ṣe káramọ́ gbà yẹn kíní kan èmi ṣáà sọ pé Gbébu ṣàwà bá mi pé wọ́n wá tún wá lọ gba yàrá kan fún Gbébu ọ̀rọ̀ yẹn ṣáà tàn táìmù yẹn ni Sọjí yìí náà tó sọ̀rọ̀ àti Tóyìn tó fi bá mi jà everybody fi ọ̀rọ̀ yẹn bá mi jà ni so kò sẹ́ni tó máa yọra wọn lẹ̀ Sọjí ìwọ gan o ní láti kún fàdúrà ẹ̀yin lẹ kọ́kọ́ bá ní àjọ ọmọ yẹn jẹ́ òun mo kàn tún sọ ni so má sọ pé àwọn èèyàn ó wà nù wọn Sọjí Tóyìn wà nù wọn gbogbo yín pọ̀ ẹ wà nínú wọn so ẹ jẹ́ ká máa gbọ́ Sọjí lọ bá ṣe ń sọ lọ. Wá ṣùwà wò ní ẹ ìwà arapala wọlé wọ́n máa dárúkọ sí àbíké jagaban ìyẹn èjè. Sọjí ló sọ̀rọ̀ yìí. I am highly disappointed in you. I am highly disappointed in you. Yóò sọ láti sọ ojú mi nìyẹn ẹ kọ́pì ẹ bẹ̀rẹ̀ sí máa kọ́pì ẹ sí ẹ. I am highly disappointed in you. No. Who amaze me gidi gan ni o. I am highly disappointed. Ó yẹ kíkẹ́ ìgbélégbé gan ní fídíò bí àwọn bàbá bèjì yẹn wọ́n máa ń ná àwọn fídíò yẹn lọ́wọ́. Kó bá wa gbé jáde. Wọ́n ní òun ṣe bí òun gbà mí. Báwo la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ẹni tó tún. Ẹ má bá mi bá wa táàpù ẹjọ́ mo fẹ́ kẹ́ gbọ́ sórí àwọn ìyá méjì yẹn dáadáa. Mo sọ fún mi tẹ́lẹ̀. Like I said ẹ má bẹ anybody jà please. Mi ò bẹ anybody níṣu. Láti bá ènìyàn jà. Ẹ má lu àwọn èèyàn tó jẹ́ wípé wọn ò lágbára wọn ò ní kankan láti bá ènìyàn jà. Ẹ má play on vulnerable people's advantage. Kí wọ́n mú gbé má fìyà jẹ wọ́n láìtọ́. Náà Jókòtadé ó ṣe èrò tọ́. Kẹ́rí pé orúkọ mi tó dá ni mo fi ń pílẹ̀ fún yín. Ṣé wàá yẹ kí wọ́n mú ìyá àbèjì àti bàbá àbèjì kí wọ́n mú wọn sí àárín kí wọ́n máa gbá wọn sí láyé dédé pọ̀npì. Kí wọ́n máa gbá wọn sí láyé dédé pọ̀npì. Now Jókòtadé ṣe mistake lóòótọ́ accepted. Wọ́n kura wọn tẹ máa lọ sí ìgànnì police station. Ẹ máa gbọ́. Before that time wọ́n ṣí àkáǹtì fún ìyá àbèjì. Àkáǹtì tí wọ́n ṣí wọ́n gbé sórí social media. Pé ọmọ report àkáǹtì yẹn ní àkáǹtì tó ṣí fún ọmọ yẹn tí wọ́n ṣí ní orúkọ ọmọ yẹn orúkọ ìyá àbèjì. Pé kí wọ́n máa flag àkáǹtì yẹn kọ́ máa pè àwọn tó ń pè orí kálukú ṣe kílé tó gùn bẹ́ẹ̀. Àwọn kan fẹnu sí pé àkáǹtì yẹn o fraudulent ni o ẹ ṣàfihàn ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó wà fraudulent. Àwọn èèyàn jáde wọ́n ṣe show ẹni wípé ó sọ pé àwọn ọmọ fẹnu sí kó yọrọ ẹlẹ Sọjí that is one thing I like about him ó máa sọ pé òun wà involve ẹ máa gbọ́ lọ. Now ìjà wáyé láàrin ìyá àbèjì bàbá àbèjì kó tó ló pé ìjà yẹn wáyé tán Jókòtadé ìwọ ti mú point tó fẹ́ mú lára bàbá àbèjì ń tiẹ̀ ọkọ ẹ̀ ìyàwó ẹ̀ ló wá ń lu ìyàwó ẹ̀ yẹn gan bóyá ìjẹ́ kiri àdúgbò kiri owó tẹ̀bà lóríṣiríṣi àkókò lọ fi ìyàwó ẹ̀ lẹ́ni àti ẹ̀fẹ̀ bá fẹ́ ohun àti ẹ̀kọ́ tó fẹ́ ra mọ́ ọmọ yẹn bọ̀bọ̀ yẹn ń bá tu Jókòtadé lọ́wọ́ èyí náà wà wọlé. Sọjí you are mistaking everything. You see Danny I knew all this story very well God bless you. Èmi kọ́ ni mo ní ìyá àbèjì kéré o even àwọn èèyàn ní ká yá
èyí tẹ́ bá mi ṣe show ìyá àbèjì yẹn táwọn èèyàn mo ní ẹ má yà wọ́n mo ní ẹ jọ̀ọ́ I don't separate husband and wife táwọn èèyàn gan ní ká lọ gbalé fún wọn mo ní ẹ má yà wọ́n mo ní ẹ má yà wọ́n mo ní a máa bá wọn yanjú ẹ ni I've never said ó kéré because Sunday ti sọ èjì ìyá àbèjì fẹ́ mi as at that time bóyá 23 àbí 22 ló pè ìyẹn náà sure but ìgbà tó ti sọ pé ó ti kúrò 20 ó bá kúrò tó tẹ̀lé gan ó ti parí secondary school ó tiẹ̀ ti ṣe freedom ṣe mo ní ó ti dàgbà nìyẹn èmi kọ́ ni mo sọ wípé ọmọdé èmi dẹ̀ kọ́ ni mo sọ wípé kọ́ yà wọ́n ni mo dídí sọ pé kọ́ máa yà wọ́n pé wọ́n jọ máa wà ní ihun tí mo fi ní kó lọ pe ọkọ ẹ̀ wá nìyẹn I have never in my life yà wọ́n tẹ bá rí gbogbo ìgbà tó wà pẹ̀lú mi ò ever yà wọ́n ìyá àbèjì fún rẹ̀ lórí òun fẹ́ lọ sí Ìbàdàn òun fẹ́ lọ tọ́jú ara òun torí kúrukúru ara ẹ̀yẹn sú débi wípé gbogbo tẹsẹ̀ ti yọ ọyún burúkú gbogbo ara ẹ̀ ó ti ṣe yàmàyàmà ní ìmọ̀ bóyá náà òun ni bóyá ìlà ni mo ṣàdìkọ́ lọ kàgbó fún pé tó bá tún dé Ìbàdàn ó dárúkọ lé wọn tó dárúkọ lórí péjì tí mo kí gbogbo ọmọ Ìbàdàn ẹgbà wá o ó nípa gbolé kíní kan lòun ti wá ó lọlé Sunday ló mú lọ bàbá Bèjì ló ní wọn fẹ́ lọ fìyàwó òun lọ́kọ ibi tó rí yẹn ò pé tó ní ẹni tó ṣẹ̀ bímọ oṣù kan táwọn ọmọ ìṣèkèrè èmi fẹ́ lọ fi lọ́kọ nìbàdàn tí mo tẹ̀lé lọ pé àṣẹ ó rò pé Sunday ti wá mú ìyàwó òun lọ́dọ̀ ẹ̀ ó ti fẹ́ lọ dá padà sọ́dọ̀ ọkọ ta ní ó kọ́kọ́ fẹ́ nílùú nǹkan tó ṣe yẹn nìyẹn tó fi ba ilé ayé ara ẹ̀ jẹ́ nígbà yẹn torí mo dìídì sọ fún yín pé ìyá àbèjì ní ọ̀kọ̀ọ̀kan nílùú abirùn ní tó ti kọ́kọ́ bímọ méjì àbí mẹ́ta ṣé ẹ̀gbọ́n lẹ́nu àwọn pípù yìí rí pé wọ́n sọ pé ìyá àbèjì ti bímọ bíi mẹ́ta ni no ọmọ ìyá àbèjì àti tó márùn-ún sí àbí mẹ́fà àwọn tó kú o àwọn tó kú ó bí àwọn tó kú mọ́ lọ́wọ́ wọ́n sọ gbogbo ẹni station ẹ̀gbọ́n bàbá ẹ̀ ló sọ pé kí ni bóyá ọmọ méjì gan kú mọ́ lọ́wọ́ tàbí ní ẹ́ tó ti bímọ méje bàbá àbèjì dẹ̀ bú pé nígbà tó lóhun lòun rè bù ẹni tó ti bímọ kóhun tó fẹ́ pé ọmọ márùn tẹ́lẹ̀ kóhun tó fẹ́ pé méjì padà bàbá àbèjì sọ ẹ bèrè lọ́wọ́ bàbá àbèjì àbẹ́gbọ̀n bàbá àbèjì tẹ́ bá ní evidence kìíní wọ́n á sọ fún yín ẹ máa gbọ́ lọ. ẹ take advantage yẹn ìwà ló gba nọ́mbà but I know how this thing works. wọ́n lọ gba nọ́mbà lọ́wọ́ Tóyìn. ẹ gba nọ́mbà lọ́wọ́ bó ṣe ń lọ. ṣẹgbọ́ bó ṣe ń lọ ló fún wọn ní nọ́mbà àwọn òun access sí wọn. ṣẹgbọ́ tó yàrá ìgbìtẹ́ ni o she knew nothing at all. ẹ gba nọ́mbà lọ́wọ́ bó ṣe ń lọ tán ẹ connect mọ́ ìyá kúrúkú ẹ ìyá àbèjì ẹ bẹ̀rẹ̀ sí lọ ṣe bí pé ẹ fún ní crash ọ̀dà lẹ́yìn. ìyẹn àbí kí àtọwọ́ ṣe bí mo sọ fún yín o bí mo sọ fún yín pé màdá lọ́kọ́ nígbà yìí and I don't care. ìyẹn àbí kí àtọwọ́ ṣe bí òun sásẹ́yìn ó mú ọlọ́wọ́ síbí ó gbé síwájú ìyẹn ló ń front ló ṣe pé Nàìjíríà ẹ ló ń pe bàbá ìyá àbèjì lẹ́yìn ẹ ló ń fún láwọn ọ̀gá kékeré kan àwọn ẹnu. ẹ̀rí gbà tí Sọjí sọ̀rọ̀ everybody lélẹ̀ Sọjí analyse every one of us. ó ti bàjá wọ́n ti ní iṣu èyí wọn lápá wọlé sí ẹgbà nọ́mbà ẹ pé ẹ bẹ̀ sí ṣe bí tó tọ́ fún ẹ fún nípa díẹ̀ ẹ máa dírẹ́sì ilé ẹ mọ bó ṣe rìn ẹ tẹ̀lé wọn lọ sí àgọ́ ọlọ́pàá nígbà tó lọ sí Ìgàndò tó lọ sígbà tí wọ́n lọ sí Ìgàndò police station tó lọ́wọ́ ṣe was there with them. Báwo ló lọ́wọ́ ṣíbí sí délẹ̀ báwo ló ṣe mọ ìyá àbèjì ta ló fún lọ́wọ́ ṣíbí ní nọ́mbà ìyá àbèjì. ọ̀rọ̀ tí Sọjí fi fún gbogbo wa lélẹ̀. business lọ́wọ́ ṣíbí ìyá ọmọ bíbẹ ọmọ ìṣẹ́nu gbẹ́dọ̀ ọdún bá mi àti ìyá àbèjì kí ni wọ́n ní papọ̀ tó fi jẹ́ pé ń lọ ṣe káṣù àfún ìyá àbèjì nígbà tó wọ́n ti débi tó dé yìí o ẹ máa ń fa all because you want to score point. kẹ̀tí pé point ṣe gbọ́n sí pé it's December 16 lèmi mú wọn dé tí mo ní fídíò time and date with proof tí bá sọ fún yín pé àwọn claim pa àwọn lọ́mú wọn wá sórí Facebook nǹkan ẹ máa wọ̀rí gbogbo ẹ̀ la máa torí pé ẹ fẹ́ score point. ẹ máa gbọ́ Sọjí o. torí pé ẹ fẹ́ score point náà mo sì ẹ wà ló ń gbẹ̀yìn ẹ fún àbèjì ní support láti gba information lọ́wọ́ ẹ ṣe bí tọ́tọ́ all of a sudden. tọ́lẹ̀ fi tọ́ máa fi bá mi jẹ. pẹ̀lú tí tókùtàdé pẹ̀lú pẹ̀lú tí níṣòro tókùtàdé ẹ fẹ́ polish tókùtàdé anyway ẹ fẹ́ fi àjẹ tókùtàdé ẹ fẹ́ mission pẹ̀lú ẹ fẹ́ rubbish yẹ òun náà ti ṣàṣìmáṣì òun náà ti ṣe mistake ó ti ṣẹ̀sìn lọ́wọ́ rẹ̀ bí torí pé owó olówó tí ó tó yẹ kókó sínú ìtẹ́kù ṣe òótọ́ pẹ̀lú kẹ́lẹ́ yẹn tó bá pé tókùtàdé ṣe òótọ́ pẹ̀lú kẹ́lẹ́ yẹn ni mo máa lọ́wọ́ ìyá àtúndì ìyá tó jẹ bá kìjì kò ní jẹ ẹ wá wọlé tán ẹ wá gbé kí. tèmi lójú tí ẹ Sọjí torí òwò lára wọn mo ṣe fíìpé mi ò ṣe òótọ́ kí ni ìyàtọ̀ wà àtàwọn tí wọ́n ń blé Sọjí ó wọ́n ní Bíbélì ní wọ́ọ̀dì ohun gbogbo dájú kó sì fi tó jẹ́ òtítẹ́ rẹ̀ múlẹ̀ Sọjí kí ni ìyàtọ̀ àtàwọn tó wọ̀ kọ̀ndẹ́mù nínú fídíò yìí ṣé o mọ̀ pé mo sọ pé mi ò ní gbèjẹ́ anybody fẹ́ nìkan kankan náà ni gbogbo yín jọ ṣe you did not find out the truth from me òfin wípé mi ò ṣe òtítọ́ how do you know I did not do òtítọ́ when you have not even asked question when o mọ̀ wípé bàbá àbèjì ló sọ pé òun ò fẹ́ wó tí kìnìún wà nílẹ̀ tí wọ́n kó lọ from Ìgàndò tó pàǹtí tọ́kọ́ fún wọn. So the same thing ní ẹ Sọjí
You didn't ask any le budget. I am not here to me blame anybody. Koto so the analyze. So G what so I will analyze it. Any gbogbo every one of you te bere láti bere te ba kini yen lọ́wọ́ mi. Ẹ̀yin lẹ dá ẹ̀mí ọmọ yẹn légbodò. Every one of you. Ẹ̀yin lẹ dá légbodò. Mo wà transparent. Tá bá lọ bank ma show. A wà lé ẹlẹ́rù ọmọ. Gbogbo ẹ̀. Mo lè pẹ́ lẹ́rù ọmọ. Leni pé shop yín mélòó ni mo ti wá rajà fún ya Ìbejì yẹn. Ẹ gbọ́ lórí life yìí. Mo rajà ní shop wọn ní Gondo. Ní Ìkọ̀tún. Àtúkúrò Ìkọ̀tún tí mo show shop wọn. Wọ́n tún lọ ra ready made bàtà gbogbo ẹ̀ ní shop wọn ní Gondo àti bàtà pint on the way wọ́n náà wọ́n tà nígbà tí mo ní mo máa fẹ́ ra pint aṣọ. Wọ́n náà wọ́n tà àtújọ lọ mo tún drive. Owó mi mà ni mo ná, epo mọ́tò mi mà ni mo ná. Ẹ jẹ́ kí n try láti wo bóyá mo lè get alaja yẹn. Kọjá mi nírọ̀ yẹn ẹyọ kan yẹn ẹjọ mo bọ̀. Alaja yẹn tó bá lè já mi nírọ̀ yẹn á máa dùn mọ́ mi o. Bá ṣe ràárì dé pátá àwọn ọmọ dáṣọ àwọn ọmọ yẹn dé everything. Ó máa end show mi. Ó máa end show mi. Fóònù wo ni mo lè lo? That wifi kìíní ni mo ń lò. Wifi kìíní ni mo lò máa end show mi. Fóònù wo ni mo lè lò? Babe, give me your phone. I want to use that and call somebody. If you want to charge it, I don't have extra phone. Number any here, Wi-Fi here. Ibẹ̀ ni mo connect ṣẹ́tìrì. Ibẹ̀ ni mo connect Wi-Fi àti hotspot mi mọ́. O máa kọ̀ pé woman yẹn kó kọ̀ já mi nírọ̀ yẹn straight. Ẹ̀tìrì pé ibẹ̀ ni mo lọ hotspot ẹ̀. Owó rí ẹ̀tìrì. Tí bá ti call directly sí o máa àfi tí WhatsApp nìkan ni mo lè call. Mi ò lè ní any sim lọ́wọ́. Àfi tí bá lọ yá fóònù ọkọ mi tí bá fi pè. Ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ mi lọ kò need. Okay, kò need ẹ máa mo ti gbọ́. Wọ́n ní kò need bá wọn mọ̀. Ara ní gbogbo beatings. Àní mo fẹ́ kẹfẹ́ tí yín gbọ́. Ẹ jẹ́ kí n lọ yá fóònù ọkọ mi ṣe 1 minute náà ni màá lò. Mo fẹ́. Daddy, please let me collect daddy phone. Sister Stella, ẹ bá rí àdúrà ẹrù. This is Sister Stella. Todi. Wọ́n ṣe fi Ghana must go kó wá bá mi ṣọ́ọ̀bù. Diaper, foreign diaper. Ṣé mo pọ́ mọ́ ní ṣọ́ọ̀bù Sister Stella ìbí Rónkẹ́ kínní. Ọmọ ewé ni wọ́n. See, why don't you pass here and collect your fellow turn around? Somebody call for me phone for 1 minute. Tó jẹ́ pé wọ́n di papas, aṣọ ọmọ, bàtà baby, bí èyí àwọn bàtà tó fáìn bẹ́ẹ̀ yẹn rí. UK brand ló ń tà ní ṣọ́ọ̀bù wọn láti tí odidi ṣé ọ̀nà ibi tó kọ́lé sí kọ́ ní after Kòròdú tí ṣọ́ọ̀bù àti yẹn wà wọ́n ní àwọn máa gbé wá. Ọmọọṣẹ́ wọn fi mọ́tò wá mọ́tò big bags. Mo ń jọ dáìbà yẹn fún wọn ni. Dáìbà yẹn pọ̀ wọ́n ti sẹ́yọ̀ kan aṣọ bàtà gbogbo ẹ̀ wọ́n ti sẹ́yọ̀ kan. Gbogbo àwọn nǹkan tó fẹ́ fún wọn bíìbù kí ni ẹrú kọ́ bàjẹ́. Mú àgọ́ Mara Christy. Mú àyẹ̀ ó tún di wọ́n tún mú àbúrò wọn wá. Wọ́n tún kó aṣọ wá aṣọ bébì UK use àwọn sọmọdé lọ́yà sọmọdé doctor àwọn èèyàn tó ń fún ní nǹkan kan owó aṣọ àwọn ẹlòmíràn pé máa gba àwọn 2 bedroom apartment fún wọn gbogbo nǹkan tó ń gbọ́ tínú fi ń bí wọn nìyẹn káwọn èèyàn máa pè sórí show mi ìlara kan tó ń gbọ́ tínú fi ń bí wọn nìyẹn. Mo fẹ́ fi kọ́ọ̀lù èèyàn ní ẹja mi. Mọ́mí Mary Akitoye mo lérò pé ẹ enjoy ẹ̀. Ìlara yẹn òun ló ṣe wọ́n. Are you enjoying it? À ń bá yín gbé láyé ọjọ́ òun wá kọ́rọ̀ balẹ̀ yín. Ìjà sí yín tó díẹ̀. Ṣé ìgbádùn ẹ̀? Vai fi música sí díẹ̀. Eba. So, ẹ já continue díẹ̀ ká tó máa lọ. Àwòdè ẹ já máa gbọ́ lọ. Ẹ já gbọ́ jẹ́ sí. Ìlara yẹn ló ṣe wọ́n gbà yẹn tí wọn ò jẹ́ kí
jókòó ti ní good fans base jókòó ti kò ṣe pé wọ́n fẹ́ fi get back gbogbo ẹ̀ ló wà lára wọn àwọn ní tíìmù tiwọn n kò lọ dáadáa lórí ẹ̀ so wọ́n ń wẹ́ ní tó máa kọra mọ́ ìgbà yẹn bá yẹ ìmọ̀ye tó ń wò mí ni ẹ jẹ́ ká sòwòtọ́ fúnra wa tí mo tún lọ mora woman yẹn gan onú ẹ̀ dùn over 500 and something thousand láti rajà ewu ọmọ gáàsì cylinder kìíní kan tí woman yẹn bá ṣe ọtí akọ́rẹ̀ kẹwàá gbọ́ àwọn ọjà mọ̀ ìjà kẹ̀kẹ́ ló kàn ẹ lọ alájà lọ́tún kí ẹ ọ̀dà ọ̀ ẹ̀tọ́ kan ṣe ń dún pàápàá bàbá ẹ̀ ara wọ́n bá ṣe ìrántí hello ẹ káàsán o mo máa ń gba wájú ṣọ́ọ̀bù yín gbà mí máa ń kí àwọn ọmọ yín ṣe rántí mi alájà tó mú ìyá bìtì wàrà àwọn kankan gbà yẹn ẹ̀sán mo kọ èmi àtọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ bí mo fẹ́ kẹ́ já mi nírọ̀ ṣọ́ọ̀bù yín mélòó láti rajà jọ yẹn ṣọ́ọ̀bù yín mélòó láti rajà ní gbogbo ọjà tààrà fún wọn jọ yẹn. no àní ṣọ́ọ̀bù yín láti rajà ṣọ́ọ̀bù ṣe mo fẹ́ ṣọ́ọ̀bù tẹ ní méjèèjì nígbà tá a kúrò ọkọ̀ tún àti tìbó àti ti gọ́dù ta ló ta red maid àtàṣà wọn aṣọ ọmọ àti bàtà fún wa. hello. ẹ má wọrí mo ní pé ṣọ́ọ̀bù yín láti ra red maid ẹ má wọrí kọ́kọ́ yín fìtà fún mi àtàwọn bàtà wọn mọ gbogbo ẹ̀ ti gọ́dù yẹn ní gọ́dù yes yà ní gọ́dù yà mo kàn fẹ́ kọ́ rẹ̀ mi kọ́ gbọ́ ni yà á sọ̀rọ̀ díbẹ̀ all right ma all right. Yeah. ọ̀rọ̀ yẹn ti pẹ́ ṣẹgbọ́n ní ànígàndùn nígàndùn rà tí máa ní kó dárúkọ iye ó máa rán tó bá lọ wo invoice wọn ara tó jẹ́ pé transfer là ń ṣe nígbà yẹn ó ti pẹ́ gan máa transfer ìgbà mi àlọ́ sí tiẹ̀ kò ní sówó kò ní lọ àfowó lọ rà fóònù yìí tún pẹ̀lú mí ni ẹ yà lọ bá mi dá padà ṣẹ́ ti gbóhùn ẹni yẹn ó sì rántí ẹ gbọ́ pé hello. Okay. alájà ló ń sọ̀rọ̀ jẹ́ ní kó gbé fóònù fún dábì jọ sáré gbé fóònù fún wọn ẹ pè padà nísìn gbé fún wọn látòjú bí ẹ má kọ́ ti sẹ́f wọ́n máa gbé fún wọn lójú wíńdò mi lójú kìíní bì so èmi ti ṣe tán pẹ̀lú fóònù fún un so gbogbo ẹ wà lórí live mú kọfẹ́ fi clear wípé kò sí kan táwọn èèyàn máa ṣe ní same Sọjí tó ń condemn àwọn èèyàn the same thing ní Sọjí náà ṣe ẹ wọ pé Sọjí náà wé òmò gbogbo wọn lọ́wọ́ wọn òmò tó ń clear nǹkan máa wà fí lórí tí ìyá àbẹ̀jì bá máa mú pọ́ńpọ́ òkú báyìí Ọlọ́run ní pé ó yá mú pọ́ńpọ́ òkú lọ fọmọ́ gbogbo wọn lórí gbogbo yìí ni ìyá àbẹ̀jì máa mú pọ́ńpọ́ òkú ó máa fọmọ́ lórí he will not live anywhere untouched àfàwọn tó ṣe lóore nìkan àwọn tó ṣe ní oore nìkan ló máa fi lẹ̀ tèmi náà bá ṣe níbi kó mú pọ́ńpọ́ yẹn kó là mọ́ mi lórí àbí sẹ́yìn lè sọ bẹ́ẹ̀ so ẹni Sọjí tó ń sọ̀rọ̀ tó ń lẹ́nu belebele òun náà wà bẹ́ẹ̀ so kó má pọ̀ lọ́mọyàn kankan èmi ò sponsor mi support anybody mi dey judge anybody but gbogbo yín náà ẹ jẹ́ ká máa gbọ́ Sọjí lọ kó má yọ rẹ̀ gbóhùn da. wọ́n lọ rìpọ́ọ̀tì dókítàdé fún fraud. all report mi fún fraud yes. ṣé máa wo ṣó tí mo ṣe. wọ́n dẹ̀ láwọ̀ òfin yá àbẹ̀jì já o wọ́n dẹ̀ rìpọ́ọ̀tì yá àbẹ̀jì sítájúkọ̀tàdé fún fraud. èmi wọ́n ló pè mí wípé wọ́n ti mú dókítàdé mo dẹ̀ bí ẹ́ mo ní wọ́n mú dókítàdé orí yẹn wọ́n ti tì mọ́ pàǹtì lálẹ́ yẹn mo ní wàá that is good wọ́n ní pé wọ́n ti gbé bàbá àbẹ̀jì náà mo ní kí ló tó gbé bàbá àbẹ̀jì wọ́n ti arrest ẹ̀ fún kó dókítàdé ti arrest ẹ̀. báwo ni mo ṣe máa arrest ẹ̀ ṣé ń gbá wọn ní irọ́. ọgbẹ́jà wà ní ẹ̀bọ̀n ní mo gbà nípa ìpàdé ṣe. ṣe ni wọ́n ṣe ń purọ́ fúnra wọn wọ́n tẹ̀ tún bá ara wọn lò tọ́ kì í mẹ́ mo purọ́ mọ́. ó ní ìyàwó ẹ̀ tó fẹ́ ọ̀dà ayé jì ní so wọ́n ṣàtìsí wọn náà kéde ó yẹ jáde ṣó ẹ̀dẹ́ káwọn yẹn mọ̀ ok well ní gbogbo àdúgbò tàjẹ́ léwe kí náà. kẹ̀rí wípé àwọn ọ̀tá mi wọ́n wà in conspiracy. ẹ ti kú yà kejì ẹ ti lọ gbé sí hòtẹ́ẹ̀lì lálẹ́ ìjẹta mo sọ fún yẹn o. ok kí wàá ṣẹlẹ̀ wọ́n sì gbẹ àwọn ṣó yìí a ti fẹ́ tọ́dún méjì àbí yẹ wọ́n sọ fa NGO mo ní who is NGO.
mo ní NGO ta ló ń ṣe NGO Who is ẹ bá lọ sí NGO? show ti ẹ lọ wo show tí mo ṣe I was questioning her pé wá nígbà tí ó sọ fún mi lórí fóònù wípé a fẹ́ gbé ìyá àbèjì lọ sí hospital orí show bíbẹ̀ làwọn èèyàn sọ fún mi wípé ẹ jẹ́ ká gbé ìyá àbèjì lọ sí hospital bàbá yìí ẹni yẹn volunteer pé wọ́n á sanwó àwọn yẹn ní hospital yà wọ́n làwọn ní bẹ́ẹ̀ bàbá wọn lò wọ́n ní àkáǹtì rẹ̀ pé wọ́n máa sanwó àbí kẹ́ni pé kọ́ máa gbé lọ síbẹ̀ yẹn àwọn ọlọ́pàá ti sọ fún NGO pé ìgbà náà gbọ́dọ̀ gbé àwọn ọlọ́pàá náà sọ fún NGO pé ìgbà náà gbọ́dọ̀ gbé. I'm busy. I can't play now. I'm busy. I can't play now. Let's do show together. How much you see? Abẹ́ àkómọ́ oúnjẹ wa gbó fún mi ló ń bá kiri. Òun ló lọ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Àkótó ń ya ibi tí ń pa wọn. Ibi mo ti wà tí mo ti pe madam yẹ kí madam ẹni sòwò mo ti rán ìyàbọ̀ kó máa bọ̀ ọ́ báyìí ọmọ agbèrè lọ sí hospital. Greet my fans. Ẹ má wò kó ọmọ mi. Ẹ má wò kó ọmọ mi. Ẹ má wò kó ẹ. Ọmọ jù sí lè ní. Greet your fans. Say hello. Hello mommy. Ayọ̀ balẹ̀. Ẹni next time gbọ́ wọn gbé lọ sí hospital yẹn mọ́ ọ̀tọ̀ ní hospital wọn gbé wọn lọ wọn gbé wọn lọ sí military hospital. I miss mommy. Mommy is busy. Ẹ̀yà àjọkọ̀ sí mi lẹ́sìn. Stay quiet. Ayọ̀ balẹ̀. Ó wà ń bí sá. Mo ti lọ ti pẹ́ wọ́n ti mú wà. Ti pẹ́. Wọ́n á bí tí wọ́n ṣe wọ̀ síbẹ̀. Daddy is calling. Wọ́n níbẹ̀ ẹ tún wọn wá. Wọ́n rẹ́dí àti san bills àwọn ọmọ yẹn àti àwọn níbẹ̀. Bẹ̀tì mo níbi ìtẹ̀dá wọn. Wọ́n send owó kan sí àgbà yẹn. Èmi náà tún wá sí èmi náà mo ti ṣe náà. Mo send 100,000. Sọdí náà send 100,000 yẹn. Wọ́n àwọn bills. Gbogbo ẹbí tó dára wà ní fún mi báyìí. Ọmọ jòsì. Ni wọ́n sàn gbọ́. Kí ló dé tó fi yín ẹ̀ pọ́n mi lọ́wọ́ náà? Ilé ìmọ̀ máa géèyàn yẹ̀ o. Wọ́n lókè wá Àbíkẹ́ báwo ni olówó ṣíbí ṣe. Okay, ẹ máa gbọ́dọ̀. Kí ni business olówó ṣíbí? Báwo lówó ṣíbí ṣe mọ̀ wípé wọ́n ti mú bàbá àbèjì because wọ́n bá wọn bẹ́ẹ̀ náà. And then she wasn't in the picture from day one. Àfàlẹ́ tí mo gbọ́ yẹn pé wọ́n gbé bàbá àbèjì o àwọn NGO olówó ṣíbí àti nìkan wọ́n ti gbé bàbá àbèjì lọ sí hòtẹ́ẹ̀lì kan. Àṣeyìnwó àṣeyìnbó NGO ó padà wá jẹ́ Àbíkẹ́ Every Hand Foundation. Imagine. Wọ́n ti plan gbogbo ẹ̀ already. Sọjí ni o. Sọjí ni. Ó padà wá jẹ́ Àbíkẹ́ Every Hand Foundation. Sọjí ló wà ní aláìsẹ̀. This was the last true Brad said before he went to eat beans. Báwo ló ṣe máa jẹ́ pé Àbíkẹ́ Foundation ti fẹ́ bọ́lẹ̀ ní NGO tí àwọn ọlọ́pàá. Wọ́n gbọ́mọ fún. Go there. Ó fẹ́ tọ̀ ni o tẹ́ bá gbé dìde. Ní àwọn ọlọ́pàá máa gbé ìyá àbèjì fún àtàwọn ọmọ ẹ̀. Kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú kí ni NGO yín kí ni ìtumọ̀ ẹ̀? Ibi tó ti gbogbo ẹ̀ tó ti bí mi lónìí. Now bàbá àbèjì wà lóbe yẹn kí ló gbé débẹ̀ báwo ló ṣe débẹ̀ kí ni nǹkan tí wọ́n sọ nínú bẹ̀ àwọn onígbà bàbá àbèjì débẹ̀ yẹn. Mo ní bàbá àbèjì lára ṣe lọ́rọ̀ ẹ̀ ẹ bá wọn sọ lọ́sọ̀rọ̀ ni àdẹ̀bẹ̀ sí pé káàkiri ibi lánàá àwọn àbá pèsè olùbàkiri o oní solítọ̀ kan tó mọ̀ ní oní wàá fún mi nọ́mbà solítọ̀ yẹn mo dẹ̀ pè solítọ̀ pè solítọ̀ yẹn sáà ní o solítọ̀ yẹn sáà ní o ó máa gba 500,000 ló máa gbà mo ní 500,000 ní kíni. ṣe rí wípé níbi ìbàdí Sọjí ní problem pẹ̀lú wọn ní pé solítọ̀ máa gba 500,000 lọ́wọ́ Sọjí wá ní pé lórí kí ni pé afẹ́ bẹ́ẹ̀ lè yàn ibi ìbàdí Sọjí ti ní problem tó ní wọ́n fẹ́ máa gbá wọn fẹ́ máa fò òun ti kọ́kọ́ fún wọn $100,000 òun ti fún wọn lówó kan wọ́n ti fẹ́ máa gbọ́jà wọn ibi ìbàdí ni wàhálà àwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn òmò èmi bá tèmi yí pé 500 àwọn kìíní ìbéèrè rẹ fẹ́ máa fi ṣe jẹun ni ẹ bá mi ṣí ẹ̀ kẹ́ máa bá mi ṣí ẹ̀ kí gbogbo àwọn èèyàn mọ̀ òótọ́ ọbẹ̀ kò sẹ́ni tó mọ́nú gbogbo wọn. mo ní mi 500,000 lọ́wọ́ máa náà ti tó báwọn èèyàn kan dáwọ́ náà orí ọ̀rọ̀ mímì wọn dàwọ́ mi ó lè pè sórí ṣòwò mi níjẹ tàbí tó wò nìyẹn tó gbogbo ẹ̀ mo ń forí gbé sílẹ̀
ó pè ó pariwo fatafata mi ò lọ́wọ́ sí nǹkan lọ mi ò lọ́wọ́ sí ọ bùrọ̀ dákẹ́ mọ̀ wò torí mo fẹ́ kí bàbá máa yẹn ó jáde síta níbi tí ẹ tì mọ́ ó lọ́wọ́ sí o ó lọ́wọ́ sí o ó lọ́wọ́ sí o ó pariwo lẹ́nu denying it. ọba ìdàgbàsọ wẹ̀ o wá ṣe kíní kan èmi dẹ̀ wá sábà yìí mo pariwo gbà yìí láyé àná èmi àti sọ̀rọ̀ àti ẹgbẹ́ àrò òṣèlú bẹ́ẹ̀ kò sọ díẹ̀ sìn ká kó fún sórí sọ ìmúdẹ̀ pé wọlé sórí tọ̀ yẹn náà ó kọ̀ sọ̀kọ̀ lẹ́nu mi. òótọ́ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ múnú àwọn kan tó sọ jí sọ. wípé ọwọ́ yín ni bàbá ni àwọn ọmọ bàbá jẹ ní ẹ̀gbọ́n ìyá ìsìn wà tó lè jẹ pé ẹ tẹ́ ẹ bá jà ẹ jàgbà lówó ẹ tẹ́ ẹ bá jà. ẹ̀rí gbọ́ pé wọ́n jàgbà. ẹ bẹ ní kéèsì pẹ̀lú ẹ̀. ṣàgbọ́. èyí wà lọ́pàá bá gbé àwọn ọmọ fún àti àwọn àṣẹ conspiracy because you register for whatever nonsense in Nigeria. All because you register this nonsense foundation or whatever nonsense stupid then shit tẹ́lẹ̀ bá yàwọn ẹ̀dẹ̀ káàkiri all because of money torí owó tí o lè la. ṣọ́ máa ń fi kíní jà ẹni tó bá fẹ́ ṣe humanitarian job ó máa fi ń spike ṣọ́ máa fi ń jà. ok máa yẹ wà níbẹ̀ yẹn o ò rìn lọ́wọ́ pẹ̀lú NGO ò ní pé ní bàbá mi jáde bẹ́ẹ̀ yẹn. lẹ́yìn tó ti mọ́lé o. wà lọ sórí show lálẹ́ àná mo gbọ́ show yẹn o lórí show straight format. We thank our fans. Àwọn kìnìún kan we have sorted out the bills kìnìún kan bíìlì wo ni every and àti jíwà bí wọ́n lè bàtẹ́ bíìlì wo lè sanwó because I got the have the only owó tá a náà wọ sẹ́yìn. sọjí lóhùn lòun san gbogbo owó. owó nílò ayé hospital tó gbé ọmọ lọ. ẹ ti kó ti pẹ́ no be today wọ́n ti jà. mo wà lórí live chat please. ọmọládé lè mi. no please mi ò tí ṣe fún bọ́sùn mi máa ṣe fún bọ́sùn máa fi náà ṣe fún kàdé sí. mi ò fẹ́ràn lọ́wọ́ ẹnikẹ́ni o please I'm just doing my own stuff here bó ṣe wá láti inú mi. sọjí ni wọ́n gbá wọn kó lọ́wọ́ wọn náà wọ́n á bọ́ sí láìpẹ́ wọn náà làwọn ṣe ibi tó ti níjà. ẹ fi kí o tọ́ ọ̀rọ̀ mbẹ́ o àwọn ò wá support anybody o kó máa di pé mo wá support mi kọ́ mo sọ̀rọ̀ sọjí nǹkan ta ní rí lọ láì òun rè. náà bí sẹ́kọ̀ọ́ gbọ́ ọmọ àlè ọmọ òfò tó dáyé òní dáyé. ẹ fẹ́ lọ tọ̀ mú bọ̀ tó máa ṣe ṣètò ẹ má bínú ọjọ́ yìí rárá. ilé òní ní tùmọ̀ láyé àti lọ́rùn ọmọ tọmọ tó tiẹ̀ tó gbé yẹn tó máa kókó òjijì yẹn tó pẹ̀lú ọmọ ṣẹ́gun ọdẹ tàbí yẹn. ok Dorcas wa lánàá alẹ́ àná tó yọra níbi tẹ̀ èèyàn ní o. èèyàn ní bẹ́ẹ̀ ni. mo lè má bàjẹ́ àbúrò ìdè ni tó yà níbi tẹ̀ ó bá sọ̀rọ̀ lánàá yẹn ó bá sọ̀rọ̀ gan ó ní màá sísá àbúrò ṣọ́ra yẹn káwọn èèyàn yóò orí Facebook yóò ṣọ́ra fún wọn ó ní àbáyé náà ìdẹ̀ni wọn o èmi ò parọ́ tèmi sọ̀rọ̀ lánàá bẹ́ẹ̀ oníṣọ́ra fún wọn o oníbo ní including me ṣọ́ra fún wa because àdá orí Facebook tó bá ní problem ìgbà yẹn ló máa mọ ẹ tó nífẹ̀ẹ́ àti tó nífẹ̀ẹ́ àwọn kan wà wọ́n á mọ̀ ọmọ fẹ́ sínú problem kí wọ́n lè wá gbà ẹ̀ sílẹ̀ wọ́n á mọ̀ ọmọ fẹ́ sínú ìṣòro kí wọ́n lè máa kó wọn máa sáré ẹ̀ pé àṣẹ rí o ara fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni o to make them look as if they are being well o yẹ kó àwọn ọmọ ayé ẹ jẹ all because ẹ fẹ́ gba owó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ tu àwọn ọmọ ọlọ́mọ gba owó lásán ẹgbẹ́ wọn jáde wá fún yín lówó o lè tó yẹn wá fún yín lówó ṣé báwọn kan náwó fáwọn ọmọ yẹn tí wọn kó lẹ̀ tó di wàhálà lé ní ìsìn táwọn tẹ́fẹ́ ẹfẹ́ tàjọ wọn fún ta ló gbé jókòó tàlẹ́ lọ sí báńkì èsì náà tì í. ṣé gbọ́ o wọ́n dẹ̀ láwọn òfin yá àbèjì já o. ṣé kò ń ṣe lọ́wọ́ síbí ló lọ sign ló lọ ṣe gbọ́ ẹ̀fẹ́ competition under your umbrella tó gbé jókòó tàlẹ́ lọ ebi ò gbé wọn náà tó lórí gbogbo nìyẹn o yes ó dà lóòótọ́ tó ṣe kó ṣe ò dà lóòótọ́ but ìbá má ti jẹ́ wọ this is what I'm saying ìbá má ti jẹ́ ìwọ ẹ wá gbé débẹ̀ tán ẹ ti ń tẹ̀lé wọn láti Igangan police station tó lọ́wọ́ ṣe ti tẹ̀lé ìyá mi yẹn tọ́fi the same day yẹn wọ́n mọ̀ mú plan book ní yẹn ni it must be there ṣé ẹ̀wọ̀n bá wọn gbé lóyè àkànnà ló ṣe mọ̀ kó wọn gbé ọkọ̀ ẹ̀ lọ sí zone 2 nìyẹn ni báwo ló ṣe mọ̀ pé wọ́n wà ní pé wọ́n pé bàbá àjèjì wọn ti mú sí zone 2 àmì sí pàǹtí àwọn bó ṣe máa bí ayé o ẹ máa bí ayé pé how does she get to the station yẹn báwo ṣe dé pàǹtí nígbà wọn ọlọ́pàá kò bọ́lá o. ọlọ́pàá òfin pa irọ́ tó bá fún wọn ní nǹkan tó ṣe bó ṣe kó ṣe they will tell you things they will do what they will tell you things níbẹ̀ yẹn ẹ wá fáìlì kí ni against ìjókòó tàdé síbẹ̀ meanwhile ọ̀rọ̀ tẹ́ dá sí ìjókòó tàdé lọ́rùn ó kéré sí ọ̀rọ̀ tí ìjókòó tàdé tó dá sí bàbá tó dá bàbá èèyàn ó kéré sí ọ̀rọ̀ tó dá sí lọ́rùn ọ̀rọ̀ tí ẹ dá sí ìjókòó tàdé lọ́rùn is bailable offence I was told everything yẹn àná sọ fún kí ni ẹ fi mi kọ̀kọ̀ fọwọ́ ẹ̀rọ ni pé you know what Sọjí shut up ọmọ yẹn gbọ́dọ̀ kúrò bẹ́ẹ̀ at all cost
wọ́n sọ fún Dorcas bá mi sáré tó bá lè sáré tó bá lè ọmọ everybody tó bá mi lo influence wọn gba àwọn pípọ̀ yẹn wọ́n máa fi ọmọdé jáde bẹ́ẹ̀. ṣé kò lórí burúkú ọmọ òṣìṣẹ́ ọmọṣẹ́ wọlé bá mi ṣe kó wà bẹ́ẹ̀ lánàá àbóṣe bẹ́ẹ̀ tó ń bá tó ń gbẹ̀yìn ẹ̀sùn rẹ̀ bàbá fún ya ọmọ lè kí ẹ̀yìn lórí. bàbá àtẹ́mi kó fún ọ tó pọ̀ sí i. lẹ́yìn nígbà tí wọ́n tọ́ nílé ìsọ ọmọdé yìí o tó lọ sọ fọlọ́pàá pé wọ́n ní sísá yìí. ṣe gbọ́. kẹ́ni wọn bá ń ṣe orí ibùkún wọn. ọlọ́wọ́ ṣíbí told them lost ní àbí ní police station pé òun ní sísá not pé òun NGO because tó bá máa sọ á ní pé sí kíní kan ló gbé ọmọ fóun as what you said you were the sister you did not say you were from NGO. àwọn ọ̀rọ̀ orí burúkú tó ń pàjọ tó jẹ́ pé wọ́n wá ń try láti cover up fúnra wọn òun lè ń gbọ́ yìí. Why do you have to lie? Tó bá ṣe pé desperado moves ni o ṣàfẹ́ gba àwọn ọmọ yẹn sọ́dọ̀ bí gbogbo ẹ̀ lẹ́ ń gbọ́ yà ní ìdàtí túmọ̀. òun ló fi Musa lọ àti Dorcas síbẹ̀ yẹn. ẹjọ́ bọ́lá ti tán ibo lọ́mọ dẹ́gbà mi àti bàbá àbèjì. bọ́lá ti tán. gbogbo Nàìjíríà wò bàbá mi. wọ́n ṣe fún fúnra rẹ̀. àná NGO yóò ní lówó àti gbàyàn sílẹ̀ NGO orí burúkú sí lówó àti ṣe. but kí ló dé pẹ̀lú fún aṣọ mi oṣù tẹ́kọ̀ wọnú omi ń sìn lórí ẹ̀ tún jẹjẹ nínú ọmọ òkèwò lọmọ yìí. ojúlé tí yìí dámì gbàmí. àti pósítà wà tọrọ owó tó yẹ mọ̀ pé àwọn kan yìí parí ẹ̀ wọ́n ṣe ṣetán sí tí ni ẹni òwe mo ṣe mọ̀ wọ́n ṣe lè fún yín ni o so that a lè gbà sí àkóyè àti pósítà sí láti wà tọrọ owó sí àbí ẹ ṣáà lè pósítà sí báyìí gbé wẹ̀ ọ́ ẹ torí yín sì ni àtọmọ àti ìyá àti bàbá ó ti wà lọ́wọ́ yín sí báyìí because when you release guy now ẹ̀yin náà release ẹ̀ fún àlè ẹ̀yin náà ṣàròwó díẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ nìkan tó ju àwọn wàhálà tó wà ní àgbẹ̀sẹ̀ ayé yín lè yó ìpè kọ́ you can never have mo sọ fọlọ pé gbogbo ẹ tó bá lọ́wọ́ sọ̀rọ̀ bóyá àtẹsí bọ yóò mọ nílé ìfẹ́ kó mọ kankan mú yẹrí kó mọ kankan ìyá àbíjú mọ kankan mú yẹrí bàbá àbíjú mọ ẹni lẹni ilẹ̀ ló ń gbà ó ń gbálẹ̀ ní ẹlẹ́dẹ̀ ló ti ṣe pẹ̀lú ó ń gbálẹ̀ ní ẹ bá ti bọ ẹ bá ti ọ̀rọ̀ tí olórí gbogbo wọn yìí sọ ló dé káwọn ọlọ́pàá ti bọ̀ bọ́ ìmọ̀lé kí gbogbo nǹkan tí Jókòtadé ṣe mano kékeré báyìí ni àwọn náà wà bá wù díẹ̀ because àwọn ọlọ́pàá àbẹ̀yẹ wọn kì í láìkí NGO kó máa bá wọn dá sí case I was told yesterday by one of the commissioner yesterday wípé àwọn ọlọ́pàá Nàìjíríà wọn làwọn ò láìkí káwọn NGO kó máa dá sí issue tó bá ti dá sí wọn máa lọ pé human rights wọn kékeré rights ló kékeré ni o suspect dem máa pẹ́nu bẹ̀yẹ ní kankan wọn wọn á bẹ̀rẹ̀ sí máa yín lọ sí ṣe ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà tó bá yẹ kán gbà straight báyìí tẹ́ bá ti fún wọn nìkan wọn á bẹ̀ẹ̀ dẹ̀ báyìí tẹ́ bá ti fún wọn nìkan tẹ́ fẹ́ máa gbogbo máa pé yẹ kò fẹ́ yọ ẹ̀ àdó màrà àtàló màrà ẹ̀ wọn wá gbà wọn wá sọ̀nà ẹ̀sẹ̀ ìdè màrà gbòòsì wọn máa lọ jẹ ẹ̀tọ́ gbèsè wọn ó lè wà lọ́fọ̀ márùn wọn lè tì wọn Nàìjíríà bẹ̀yẹn fún sẹ́ni bẹ́yẹn láì ṣe kankan kò mọ́ kò mẹ́sẹ̀ kò lè rí 3 years tó bá kú tó bá ski kò lọ bẹ̀ wọn ni ọ̀gá is doing we are doing investigation our investigation is not complete yet ayé nípa lẹ́yìn àjẹmọ́ sẹ́ni bàbá àbíjú wa bẹ̀yẹn sẹ́ èrè yọ́mẹ́ o pẹ̀lú ẹ̀pẹ́ àti bẹ́ẹ̀ ṣe o àti NGO olùkọ́ bẹ́ẹ̀ ṣe o tẹ̀lé rẹ́jísítà Nàìjíríà. ẹ má bí mo ti dé jà yìí. o lè bí ẹ jìtá ló ní NGO o dà lọ́wọ́ wọn ti rọwọ́ ṣe rọwọ́. ṣé ti gbọ́ pọ́ìntì Sọjí dáadáa ẹ píkì pọ́ìntì yín o àwọn akọ́là ń sọ̀rọ̀ Sọjí ló ń sọ fún yín o ìlú tọ́jọ́ ṣe. o kò fi olówó síbi síwájú ni. gbàtíjà dé láàrin wọn Sọjí sọ gbogbo ẹ̀ jáde wọn. all because of you because oníjà tó ń bá tó kò tàdé jà. wọ́n fi gbá revenge ni still yet náà wọ́n yìí fi gbá revenge. we pẹ̀lú ẹ̀ by all means yes fine we don't do it to each other but ẹ má fi èèyàn tí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ ẹ má fi sáà ní. ìyábẹ̀jì yẹn pé ọ̀pọ̀ kó tún kú wọ́n yìí fi ìyábẹ̀jì jà tó kun aṣọ mi lẹ̀ àbí kó aṣọ òkú lè. tọrọ ṣọ́ọ̀bù ẹ tó ṣẹlẹ̀ wọ́n gbé kò tàdé àwọn ọlọ́pàá fi sílẹ̀ o ti sọ 2 point mẹ́rin. no evidence. o lẹ́wà tó bá tó wáyé yẹn wà tó wá gbéra pé ọba tó dúdú lójó mi. ó máa kọ́ evidence wa tó mu wá rọ́ọ̀bù ṣọ́ọ̀bù gbogbo yẹn ló kókò everybody mọ. láyé kò tó sórí láyé má gbọ́ káàdà bá sọ. my brother. God bless you. I came with I later got inside and I met with the lawyer. Okay. So we come to the hospital with the guy himself, the father of the two Ababi. Okay. Pẹ̀lú younger sister Ababi kan tó wà láti Àpárá. Ẹ̀dùnkọ́ Àpárá tí mo sọ pé Kádíjà. He came and talked to us. He saw the. Ẹ̀dùnkọ́ bàbá àbèjì. So I think almost we had come back inside to meet the military personnel on the chat. You understand? So one of the things. We were still talking about other things, someone taking him and need, understand, the provisions and things like that. Yes, and then okay, my mom sorry. So I don't know what's going to conclude with that. Ẹ má máa fi àwọn èèyàn bára yín jà. Now my brother. Láìpẹ́ àwọn èèyàn lẹ́bí tàfàlà.
Different case shall I give me recently within 2 or 3 days. We are game time we are playing. I want to be playing. We are live now, my brother. The power stupid and you that will show you. I want you to say the way it is in your mind, my brother. One going. Enough. A job. But you being a job. Enough. Until the last 48 hours. Checking my soul, I think we only call. Yes, because this network is not Okay, let me sorry. ó jẹ́ ká tá bá ti gbọ́ kọ́ ìtàn a máa lọ tó bá tún dọ̀la àtúntò tí. Ẹ̀gbọ́n ńlá dáadáa ló ń ṣe kẹ́lẹ́ bọ́jú máa ń trust òun. Ó sọ sọ́jú máa ń yan ara ẹ̀ fún. Till now they are still doing it at 2022. Ó ti block ó wá ń ṣí. block camera Ó kàn fẹ́ play ẹ̀ fún un. Bàbá sọ àwọn ìtẹ́ ẹ̀mọ́. Bàbá sọ. Ṣé gbogbo àwọn ọmọ Nàìjíríà ló ń gbọ́ wa báyìí? Ọ̀gá kan tí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí báyìí ní ìgbà tí a ti sẹ́ńsì. God bless you. Ibi tí dọ̀ká sì ti pè wọlé lélẹ̀. ẹ máa gbọ́ o. ṣé ẹ lọ. Ṣètì pé dọ̀ká sì ló lọ gbà wọlé. Now, wọ́n ti release bàbá ìbejì based on ọ̀gá ọlọ́pàá tó lọ síbẹ̀ ilé ní ìgbà ìsìn. Lọ́wọ́ títí bí because of this ìpèmí láyà lọ pé help me this dáadáa. Ẹ̀rí pé tọ́jú ló lọ pé dọ̀ká sì tó ní help me. Ọlọ́wọ́ síbí ó wọnú police station yẹn lọ nígbà tí gbogbo kí yẹn bẹ̀rẹ̀ láàárọ̀. Nígbà tó sáyẹ̀ pépà wọ̀ kìíní tán ẹ̀rọ ti gbé mo sọ fún yín. Now, orí sista Tóyìn ìgbà tó rí sista Tóyìn láàárọ̀ nígbà tó wù wọ̀ wọ́rí. Àti ṣe gbogbo pépà wọn ó ti sáyẹ̀ kí ni yẹn tó sọ pé ó fẹ́ lọ sáyẹ̀ sí ó ti release bàbá àbèjì. Ó ṣe release bàbá àbèjì tán. Òun ti bọ́ síta ó ti kúrò nínú station. Ẹ ṣàfihàn bàbá mi sílẹ̀. Ẹ jọ mú bẹ́ẹ̀ yín. Ẹ fẹ́ ọmọ ọlọ́mọ lẹ̀. Kẹjẹ ká hẹ́ndì wàhálà. Ọlọ́wọ́ síbí wá padà lọ. Nígbà tó padà lọ, ó ní sísá Tóyìn wá ti pa. Ó wá kí wọn. Ó yẹ ló sísá Tóyìn sí bá mi sọ èyí náà wà bí i àwọn kan. Ó wá dá lọ sí sábà náà lọ. Ó lọ pẹ̀lú bírọ́dà ẹ̀. Tó lè yí báyìí sí. Náà, nígbà tí solúsítọ̀ wá débẹ̀, ìpè solúsítọ̀ náà lọ lọ tọ́lẹ̀tì. Ìpè bá tó lọ lọ tọ́lẹ̀tì ẹ̀mọ́ ọlọ́pàá tó gbé lọ ọlọ́pàá nígbà kan ti di ìṣẹ́fìtì ọlọ́pàá yẹn ti kúrò ní station. Gbogbo àwọn sáàlù gbogbo wọn ti kúrò ní station ó kàn kú solúsítọ̀ àti sísá Tóyìn nìkan pé kọ́dẹ̀ nípa tàbí ìdílé wọn tó lọ́wọ́. máa lọ dé. Wọ́n ní pé ẹni tó sáì tó jẹ́ ọlọ́wọ́ síbí. Ó tó ní báwọn yẹn bọ́ síta orí síta Tóyìn wọ́n ní bàtà wọn já wọn lọ sí síta wọn. Bàtà tó yìn já. Ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Síta Tóyìn tó padà débẹ̀. Wọ́n lọ́wọ́ síbí ti mú bàbá àbèjì lọ. Wọ́n ti dáàbò bàbá àbèjì. Ẹ jẹ́ bá wà ní wọ́n lè rí. Jẹ́ kó máa ṣòṣì wọn wọn lè gba kọ́bọ̀ wọn lè gba ṣíṣe we will do everything. Star, nice one. Ṣẹ̀gbọ́n kan tó sọ bẹ́ẹ̀. Till now they are still using them to count scores. Sọjí ló pé. Sọjí ló pé. Ẹ̀yin èèyàn mi, mo lérò pé látàárọ̀ tẹ́ ti ń bá gbogbo nǹkan play bọ̀. Mo lérò pé yìí náà ẹ ń gbọ́ gbogbo bó ṣe ń lọ. Láyé ọjọ́ òun ni a padà sí láti gbé e ní pẹ̀lẹ́. Láti bá yín gbé ní pẹ̀pẹ̀ láti lẹ̀ bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ òun la ṣe gbé ṣó ilé yìí wá fún yín. Inú mi dẹ̀ dùn pé 2 in 1 ni bí Sadikotade ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń play Sọjí gbogbo ẹ̀ lẹ́ ń fi ti ara yín gbọ́. Gbogbo bọ́lọ́wọ́ síbi ṣe lọ parọ́ police station pé òun lẹ̀ gbọ́n wọn fi gbọ́ ọmọ fún òun lẹ̀ gbọ́n bàbá àbèjì lẹ́yìn tẹ́tí bàbá àbèjì mọ́lé fọ́jọ́ 3 tó jẹ́ Dr. Adéyínká ló sẹ́ndì lọ́ọ̀yà àti gbogbo ẹ̀tàn lọ gbálẹ̀ gbogbo ẹ̀lẹ́ ti gbọ́ nínú láyé ọjọ́ òun tá a gbé wá fún yín. A ti sọ fún yín pé lọ́dọ̀ wa ń bí àwọn òní manipulations kan ṣe àdẹ̀ nírọ̀ kọ̀ọ̀kan tá a fẹ́ pa lórí ẹ̀. Láyé ọjọ́ òun àwọn tó ṣẹlẹ̀ sí gangan la máa gbé wá fún yín tẹ́ ẹ máa fi ti ara yín gbọ́. Ẹ wàá compare pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń pa fún yín so far. Ju gbogbo ẹ lọ evidence tó yọrantí ẹ bá wa sọ fún wọn pé kán kó dáadáa kán gba kóòtù lọ. Ibẹ̀ ni wọ́n ti máa kó gbogbo tó ń play kiri ibẹ̀ náà ti máa lọ play ẹ̀ fún wọn kò ń ṣe bí àwa kàn ṣe láyé ọjọ́ òun fún yín ká fi refresh memory wa ibi tá ti ń bọ̀ ibi kan tó ṣẹlẹ̀ àti ibi tá bá dé lásìkò yìí ṣó ti yé yín so ẹ jẹ́ ká ṣe báyìí tẹ́ bá wọgọ ẹ rí i pé aago 12 ti ń lọ lù Naija time ẹ jẹ́ kí a máa fi èyí ṣe àlọ so that a lè lọ sùn a lè lọ rest tó bá di ọ̀la lágbára Ọlọ́run a continue láti ibi tá a ti stop mo lè dá sẹ́yìn díẹ̀ gan fún wa bóyá bẹ̀rẹ̀ bí 1:30 so that a lè tún gbé láti àárín àtúbẹ̀rẹ̀ lọ́la náà kẹ́yìn náà tún ṣe kíni kẹ́ fi ti ara yín kẹ́ gbọ́ kẹ́ tún fi refresh brain yín àwọn èyí tó bá yẹ ká gbé sí online àgé àdà sórí page
kó wọ̀ gbòòrò lọ káwọn èèyàn gbọ́ kó tún fi refresh ara wọn. Mo dẹ̀ ń gbà ládùúrà pé ìyá àbèjì Ọlọ́run á tẹ́ sáfẹ́fẹ́ rere, Ọlọ́run á dárí ẹ̀ṣẹ̀ jì ẹ́, má sùn tẹ́tẹ́rẹ́. Sórí gbogbo àwọn tó ṣèkà fún ẹ láyé nígbà tó wà láyé, gbogbo àwọn tó gbowó ẹ, tó ń gba gbogbo, tó ń fi ààyè ẹ gbowó, àtòkù ẹ gbowó, tó ń dẹ̀ ń da òkú ẹ rìbòrìbò àtàwọn fámìlì ẹ rìbòrìbò. Jọba wa dìde kó bá wa wá wọn ní bàbá kọ̀gbátí. Ìgbà tí òkú ọ̀run tó máa ń di gbogbo system wọn rú, bẹ́ẹ̀ ni kó bá wa ṣá wọn. Bá wa fi wọ́n làkàlàkà pọ́npọ́ burúkú, òun ni kó fi lù wọ́n bàjẹ́. Ọlọ́run á wọ ọlá àwọn ọmọ tó bí kalẹ̀, àwọn ọmọ tó bí kalẹ̀, gbogbo àwọn tó ṣe lóore, gbogbo àwọn tó ṣe lọ́la tí wọ́n fẹ́ sọ jẹ́ ní ibi, Ọlọ́run á ṣe kíni, á gbèjà wọn jà, á wá sọ àwọn wèrè tó fojú ẹ̀ ráre, gbogbo àwọn tó. Ẹ jọ̀ọ́, orúkọ tó lọ ń fún nìyẹn, kò lórúkọ méjì, bẹ́ẹ̀ dẹ̀ ni kò lóúnjẹ méjì tó ń jẹ. Òun ní agúnmu diabetes confirm one, òun rèé láti iléeṣẹ́ TL Natural Herbal. Ó ti wà available ní Canada bí. Tó bá dẹ̀ gẹ́dẹ̀ ìjálẹ̀ ti fẹ́ lọ ra direct látọ̀dọ̀ wọn, ẹ pè mí kí n fún yín ní phone number wọn. Òun ní tí jẹ̀díjẹ̀dí lélẹ̀, jẹ̀dí tó pa yín lóko yẹn, jẹ̀dí tó pa gbogbo sex organs yín yẹn, jẹ̀dí yẹn máa disappear ẹ̀ tún gbùrú ẹ̀ mọ̀, tí jẹ̀dí lélẹ̀. Ti manpower pakurumọ kóodo dáadáa, kóodo pakurumọ. Mo dàgbà mi ò lè dóbò mọ́, bàbá ńlá rọ ni tí wọ 100. Tẹ́ bá wọ 100 ìgò ara yín sì máa gbéra. Wọ́n máa bá yín jókòó léṣo. Tẹ́yìn náà dẹ̀ máa ṣe kí ni? Tẹ́ mọ̀ dún bí bébì. Tẹ́ máa dún bí bébì tó bá ti jókòó léṣo yín, tẹ́ bá ti wọ 100. Wọ́n máa bá yín jókòó léṣo. Ìṣó á dẹ̀ bá ṣe kí ni? Á máa dúró re síbẹ̀. Wọ́n máa gun ni. Òun ní manpower. Gbogbo ẹ̀yin tẹ́ lè dóbò dáadáa mọ́, ń tẹ́ máa lò ní. Gbogbo ẹ̀yin mọ́mì mi tó ti fẹ́ lé yín síta. Gbogbo ẹ̀yin mọ́mì mi tó ti fẹ́ jẹ́ kẹ́ máa lọ wá ọmọ kéékèèké kiri tó máa bá yín ṣe kíni, tó máa bá yín togi sáàrò yín. Ẹ má gbà o, ẹ má ṣe bẹ́ẹ̀ o, kò dáa o. Ẹ wò ó, ń tí dádì máa lò lélẹ̀ fún ara wọn ló máa kigi sáàrò yín. Fún ara wọn ló máa kigi sí. Òun ni agúnmu ni, ṣíbí kan ni lọ́sẹ̀ ló máa fi lo manpower yìí. Confirm ni, kọ́ dẹ̀ máa ṣe kíni, kọ́ máa gbádùn yín lọ ni. Yes, spiritual items. Kí ló bá ẹlẹ́rù kó wí? Ẹ̀rù kò sí nínú ọkàn mi, torí Jehovah bẹ láyé. Ẹ̀rù kò sí nínú ọkàn mi, ogun wo ló bá yín lẹ́rù? Challenge wo lẹ ní tẹ́rù ń bá yín? Aláwo lẹ ńlá tẹ kẹ́mi sókè? Ta ló ń kórìíra yín tínú yín bàjẹ́? Ta ló ń bínú sí yín? Ta ní ẹ̀ṣẹ̀ tó lè ṣe òun tó dẹ̀ ń rọ́gó? Ẹ jọ̀ọ́, gbogbo àwọn spiritual items tẹ́lẹ̀ lò. Àjẹbìdọ̀ confirm one, ó wà ń bíbà. Ṣé back to sender work lẹ́fẹ́ ni àbí àgbélé pọ̀tà? Àbí arọ́bí? Àbí ẹ̀bẹ̀ àwọn àgbà? Gbogbo ẹ̀ ní Lady K ní. Gbogbo ẹ̀ ló ṣe kí ni? Ló wà ń bí. Ẹ jẹ́ kí n tútọ̀ kámẹ́rà sí ibi àwọn spiritual items wa. Òun ní ṣe ti rí aláwọn spiritual items lóríṣiríṣi. Òun la ní, ó tún wà láwọn ìsàlẹ̀ náà. Tó bá jẹ́ nǹkan fà náà ni ẹ bá need, ó wà. Àwọn ọṣẹ lóríṣiríṣi, ó depend lórí nǹkan tẹ́yin bá face. Ó depend lórí challenge yẹn. Kò sógun tó wà láyé tí pàdúrà ò lè ká. Ogun tí ò ní ṣẹ́ kò ní mọ̀nà lé wa. Ogun tí pàdúrà ò ní ká kò ní mọ̀nà lé wa. Kò sẹ́ni tí ológun o. Ológo ló máa ń lógun. Ó wá kù sọ́wọ́ èèyàn tó bá jẹ́ pé ògo ló fẹ́ mú, tó bá jẹ́ pé ogun ló fẹ́ mú. Ṣùgbọ́n wípé o ní ògo ò ní lógun, ẹ jọ̀ọ́, ẹ tún lọ béèrè pé Lady K sọ wípé bàbá làárọ̀ ni, kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Méjèèjì jọ máa ń rìn papọ̀ ní, ogun àtògo jọ ń rìn ni. Ó wá depend tó bá wá wùn ẹ́ láti mú. Ìwọ tó bá jẹ́ pé ogun ló wùn ẹ́ mú, jókòó tẹ́tẹ́rẹ́tẹ́, má tọ́jú ara ẹ. Kò pàtẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ mi kú bá tèèyàn jẹ́, kó jókòó sójú kan, kó má ṣe kíni, kó má múra sọ́rọ̀ ara ẹ̀. Ìwọ tó bá jẹ́ pé ògo ló fẹ́, ó tún wá kù sí ẹ lọ́wọ́. Wàá ṣe kíni, wàá dira ni, wàá tọ́jú ara ẹ, wàá lo ohun tó yẹ kó lò. So gbogbo àwọn nǹkan tẹ́ lè lò fún àwọn spiritual items ní oríṣiríṣi àwọn iṣẹ́, ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣò ní ìlú Hamilton. Kò síbi tí mi ò kí ń send ọjà mi sí. A ní òróró ìṣẹ́gun, a ní òróró àánú, ọṣẹ àánú, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ ìtúwọ́, ọṣẹ ìtúdè, ọṣẹ àṣínà.
bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà ogun ayé gbogbo wa máa ṣẹ́ tó bá sì já àwọn lọ́fíńdà náà ní báwo lẹ ṣe fẹ́ wọn sí tó bá já àwọn Holy Michael ní ó wà etí iṣẹ́ wà ó wà etí oníṣẹ́ nínú ó wà Miss Paris gbogbo size ni mo ní from the big size to the small size ó wà available òun ní big size sí Miss Paris pátápátá lélẹ̀ bákan náà dẹ̀ nìyí Holy Michael big size ó wà Define Grace big size ó wà 77 ńlá ó wà ọ̀nàlà ńlá ó wà back to sender ńlá ó wà Mercy ńlá ó wà àti bẹ́ẹ̀ lọ kò sí iye tẹfẹ́ tí tẹ bá ní lẹ́díkẹ́ mo fẹ́ Holy Michael 30 wàláì má kó jáde fún yín nulẹ̀ ní agbára Ọlọ́run má kó fún yín mi ní sọ lọ kábọ̀ so kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn sí tí wọn ò sí mo lè má display gbogbo ẹ̀tọ́ torí ààyè but mo níbi tí mo load wọn sí yes mo níbi tí gbogbo ẹ ṣe kíni tó wà so ẹ pè mí kẹ́ patronize mi ní orúkọ Jésù ogun ayé wa ṣẹ́ ní orúkọ Jésù ní gbàgbà tí àdúrà ní orúkọ Jésù ayé ò ní mú wa ní orúkọ Jésù ọ̀tá ò ní yọ wa ní orúkọ Jésù a ò ní ríbi gbogbo májẹ̀mú ibi tó ń bá wa rìnrìn àjò àti ọjọ́ pípẹ́ wá ẹ̀jẹ̀ Jésù bà májẹ̀mú náà jẹ́ gbogbo ọwọ́kọ́wọ́ tó ń yọ ayé wa lẹ́nu ilẹ̀ ńlanu gbé ọwọ́ náà mì ilẹ̀ ńlanu gbé ọwọ́ náà mì ọwọ́ tó ju ọwọ́ lọ agbára tó ju agbára lọ ó yá kó ṣe kíni kó ṣẹ́ ogun ọwọ́ náà ká di aṣẹ́gun bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ẹ̀yin tẹ́ bá tún wá nídìí àwọn pọ́s lóríṣiríṣi designer kọ́ọ̀lọ̀ àwọn yẹn náà tún wà lọ́nà báyìí látọwọ́ sí ẹ̀yin tẹ́ bá nídìí àwọn set of jewelries gbogbo ẹ̀ Lady K ní ojú òní tíyìn ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ tọ́ notification bell yín kẹ́dẹ̀ bá wa pín ètò yìí síta àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù ẹ ṣé gan ire o.